be a solution in 24 hours. You must say it. Ó túmọ̀ sí pé memory daddy mi ò mean anything to yín. What do you mean? What are you talking about? Hey! This is you, right? Yes, you like it? Mommy, nonsense nìyẹn now. Jumoke, nonsense is that? After 5 years, tí bàbá ẹ̀ ti kú. Gbọ́, ṣáà family bàbá ẹ̀ sọ fún ẹ pé mi ni mo pa ni. Hello, Baba. Baba. Ah, Baba, what about Okatifu? You don't hear? Madam, what process to a take me one thing? Will you shut up? Get out of my office! Ẹ̀rọ kíní ìdádakẹ́ tó ṣe o, kẹ́ má bàa kábàámọ̀. Bí ilé ò bá bà tó dé, o lè bà dé. Tára ilé ẹni ò bá sílẹ̀kùn fólè, ó lè máa ní wọlé. Bógiri ò bá lanu, aláǹgbá ò ní wù. Of course, Tókunbọ̀, ẹni tó súnmọ́ mi bí ìṣọ́run ló ta lé yìí. Kí ló ń bẹ níbẹ̀ tí ó ti bẹ̀ kúrò? Kí ló ń jó àlọ́wọ́ tá ò fi jólẹ̀? Ìwà búburú la fi yangàn kiri. Ilé ayé tá wà yìí ti dórí kodò. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlọ́ ń pọ́n ayé ń burú àlọ́ ń dára sí ni. Níbo láyé yìí rèé? Níbo làmọ̀ táyé yìí wá ń lọ? Àti sọ̀rọ̀ mọ́jú pamọ́ ti pàkọ́. Ayé. You already know. Come nana, say. Tó bá yẹ kó panu, má lọ ràn kún pọ́npọ́n. Torí báyé gbẹ́gbẹ́. So ọmọ mi, ó yá carry go. 3 hours before let me talk. Hello, Tinu. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Mo sọ pé káwọn gẹ́ẹ̀sì ẹ̀ dé. 5, 4, 9, 10 ti fẹ́ lọ rí. Àwọn pè é wọ́n ṣáájú ní débi báyìí. I don't like am jàre, àdàgbà tó lo ìmọ̀ṣẹ́ ẹ̀ kó dẹ̀ mọ̀ mí. Iṣẹ́ tèmi ò ní yàwàyàwà bẹ́ẹ̀ yẹn, àánú dé. Ṣé kò understand bí àwọn girls tó ṣe máa múra nínú àrùn? Kó tó pa gbogbo kinní sínú kinní, ìlú kó tó lè gbogbo ojú gbẹgbẹ tó stand. Kò easy now. Yẹ kó yẹ. Dr. Ọlọ́run máa retí, má lè kí tàbí ẹ̀ tún mọ̀ ṣe lójú àwọn ọ̀pẹ. Má bínú tó lọ lọ. Sọ fún pé in the next 20 minutes, àlájọ yẹn. Yeah, trust me. Okay, bye. See you soon. Dixie, go Fontaine. Oh, Can you babe? Me you look me. Big sis, àwa ti ready. Gbogbo wa ti ṣaprapra sílẹ̀. Kí ni wọ́n sọ? Ó jẹ́ kó yé mi pé àwọn àlejò yìí ti ń dúró dè yìí. So, wọ́n expect ká kó ẹrù báyìí káwa kó wa. Inú wọn ò dùn kankan. Every time you say they like me, for the belly them I hate it. As a church boy, let me show me what up. Ọba jẹ́ láyé, ọba jẹ́ láyé. Bàbá bá mi ṣe, bàbá bá mi ṣe. Ọba tó láyé, ọba tó láyé. Bàbá bá mi ṣe, bàbá bá mi ṣe. Mi ò fẹ́ rògùn àkóbá, mi ò fẹ́ rògùn àdábá. Ọ̀rọ̀ tí mo mọ́ tí mi ò mẹ́sẹ̀, bàbá kó má lè tọ́ mi sẹ́. Ẹgbẹ́ mi ń kọ́lé jẹ́ kí n bá wọn kọ́. Ọba tó láyé jẹ́ kí n tọrọ sọ. Ibi tó ti ná jẹ́ kí n rọ́wọ́ yọ. Ọmọ tí mo bí jẹ́ kí n rówó tọ́. Owó la fi ṣadé jẹ́ kí n ró ṣọ̀kọ̀. Ọmọ tó ti ní kó má padà wá tọrọ. Fọ́mọ tó ti ń wọ dìsáínà kí n má padà wá kú bẹ́ẹ̀. Tó bá yọ kó panu, má lọ ràn kún pọ́npọ́n. Torí báyé gbẹ́gẹ́. Inú wọn ò dùn kankan. Every time you say they like me, for the belly them I hate it. As a church boy, let me show me what up. Ọba jẹ́ láyé,
ọba jẹ́ráyé bàbá bá mi ṣe bàbá bá mi ṣe ọba tó láyé ọba tó láyé bàbá bá mi ṣe bàbá bá mi ṣe. Àmínilẹ̀ o inú bẹ́lẹ̀ ṣe wọ́n gbé àjẹfọ̀sùn o inú bẹ́lẹ̀ rùn kan sẹ́. Mo wọ́ crazy mi inú bá láṣọ wọn kò máa sọ ohun tó lè ṣe wọ́n lè rí kan má sọ. Wọ́n lọ bínú orí ìṣẹ̀lẹ̀ fífìlà dé dòdò ọmọ sẹ́lẹ̀ rí. Ayé ti dorí kodò ọmọ mẹ̀kúnnù kò rí bí wọ́n sí olówó láyé nísẹ̀yìí bó tó ṣe sọ̀rọ̀ á fi gbà lẹ́nu. Báwo ọkọ mi? Ẹ fa mi fura yìí. Bó ṣe ń là tó Jẹ́ ti jẹun. jẹun o ní ó ti tábí wọ́n tàyẹ̀ tán. Ó ṣe wo ọkọ mi mo ní kí n sáré fa omi bíbà kí n sáré dáná ráìsì fún epo tó dé then kò sí kerosene tó mọ̀dọ́ bọ́ka nísàlẹ̀ bẹ́ẹ̀ tó bá rìn ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó ní ibìkan tó kó igi sí tí ò sẹ́ni tó ń lò wọ́n ní pé kí n débẹ̀ kí n tọ́ kí n dẹ̀ kó kí wọ́n á fi dáná ráìsì kí n tó dé ibi láti máa pa ẹ̀rọ. Ọwọ́ mi ò fẹ́ wà láfàá. Àti pé gan stóòfù náà ló lè kọ́ ojú sí i nínú gbogbo kọ́ńpáàdì ìyàwó mi kọ́ láńlọ stóòfù. Káàsì owó yẹn ó nílò tí wọ́n sọ pé tí wọ́n fẹ́ dáná ọ̀gbìn. Ṣé bó ṣe mọ́ ni o? Ní owó ju ẹni kọ́kọ́ nílé yìí o. Nǹkan tó wò mí ká lè mí rà. Mo ní mi ojú fè mí. Àti pé wọ́n wà ń bíbá yìí tí màá lọ fi ra tẹlifíọ̀n. Nga amasolo ma wo yina sinira ma do aye kodo. Kí ló dé? Jọ̀ọ́ nìyí mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé ọmọ tó kàn rí ládùúgbò yín ni àbí your wife to be. Kí ló fa question yẹn? Gbogbo èèyàn ló mọ̀ pé ìyàwó tí mo fẹ́ fẹ́ ni ẹ̀ náà. tó bá wá rí bẹ́ẹ̀ yẹn kí ló dé tí mò ń bá ẹ sọ̀rọ̀ tó gbọ́. Kí ni nǹkan tó ń bá mi sọ? mo sọ fún ẹ pé bó ṣe wà pẹ̀lú àwọn obìnrin tó ń kó àwọn obìnrin ká yìí mi ò láìkí ẹ mi ò nífẹ̀ẹ́ sí rárá. Tókẹ́, mo dẹ̀ ń ṣàlàyé fún ẹ, mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ láìmọye ìgbà wípé àwọn ọmọbìnrin tó ń rí around mi yìí àjọ ń ṣiṣẹ́ ni we are business partners. Ṣé mo fẹ́ kọ̀ọ̀kan nú wọn ni? Johnny, ṣé kò sí iṣẹ́ mi fún ẹ nígboro ni? Àwọn ọ̀rẹ́ ń ṣe iṣẹ́ tó ṣe fojú rí, iṣẹ́ tó ṣe fetí gbọ́, yàtọ̀ sí iṣẹ́ tó ń ṣe tó ń kóbìnrin kiri. Ohun wọn ni nàá. Imagine pé mo bí ọmọ alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, gbogbo wọn wá jẹ́ obìnrin. Àwọn èèyàn kan máa ń kó wọn ṣe irú iṣẹ́ tó ń kó àwọn ọmọbìnrin ṣe. Báwo ló ṣe máa feel? Lágbára Ọlọ́run àwọn ọmọ tèmi ò ní ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ torí màá tọ́ wọn màá dẹ̀ kọ́ wọn wọ́n dẹ̀ máa refuse wọn tẹ̀lé fi rẹ̀ lọ́wọ́. Jọ àwọn tí mò ń kó kiri yóò hùn wọn ní sẹ́ẹ̀. Ṣé ìwọ lè wàásù fún wọn pé iṣẹ́ tó ń ṣe yìí kò dáa o ẹ má ṣe mọ́ o. Èmi jẹ́ pásítọ̀ àbí màmú. Bó tó kẹ́ bó ṣe wà nìyẹn o bó ti wà láti kọ́ ṣe ó ń bẹ ní ìsinsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Lórí tèmi bá kọ̀ tí mi ò bá kọ́ àwọn ọmọ yẹn ṣerú ẹ̀ ẹlòmíì àkó wọn. Ibẹ̀ dẹ̀ lèmi lẹ̀ ti ń rí owó tí mo fi ń ṣe nǹkan tí mo ń ṣe yìí. Jọ torí Ọlọ́run má bà business jẹ́ fún mi yẹn. Ọ̀nà ọjọ́ tèmi ní kò dẹ̀ yìí wọlé ní ọmọ nǹkan tó ń dọ́tọ̀ mo ń pariwo ṣó bá mi níṣẹ́ mi wọlé jáde my friend wọlé oníwàhálà pẹ̀lú business tí mo ṣe. Wàhálà wo lè lè báyìí? Mo lọ fi jí fa àwọn fóònù lé wọn ni ẹ tajà wọn. Táwa ìdí aṣọ sísà ló ṣì wà tí mo ń retí ẹ látàrọ kó wá dágbére fún mi ìtàkùn ìtọ́ ní kó wá ṣèbí ètò pọ̀ sọ fún mi. Sọ́dé, mọ́mí mo ti gbàgbé kí n sọ fún yín. Ṣé èmi ò lọ síbẹ̀ mọ́? O ò lọ mọ́. Ọmọ ìdẹ́kẹ́sù ya ìlú. Ẹ wo, màmí mi ò lọ mọ́ ni mo sọ fún yín. Iṣẹ́ tí mi ò ti bẹ̀rẹ̀, tí ọ̀gá iléeṣẹ́ ti ń fọwọ́ jẹ mí lára, tó ti molest mi, tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ nǹkan kan kí ló máa ṣe fún mi? Mi lọ mọ́ o. Lọ́mọ ọ̀wọ́ jẹ lára. Ó lè bẹ̀rẹ̀ sí ní ọkọ̀ tí mo lè molest. Ṣọmọdé ni ẹ̀. Ó kì í ṣọmọdé. Bó ṣe dàgbà tó yìí. O ò mọ̀gbà tọkùnrin bá láìkì.
mi ò lè sọ pé bí a bó ṣe wọlé ní ọjọ́ yìí ní ọ́fíìsì arákùnrin tó sọ bí a bó ṣe rí ẹ ẹ̀mí ọlọ́run kan ti sọ fún mi pé ibi kan nìyẹn ti máa pàdé adé orí ẹ bí a bó lọ ṣe tó ọ̀nà ìgbésí ayé ti ẹ̀ yẹn wà ló fọwọ́ jẹ́ ra. Mami, kí ni nǹkan tẹ́ wá ń sọ́n sí báyìí? Tó nǹkan tẹ́ ń sọ́n sí ni pé tí bá débẹ̀ tó bá fọwọ́ jẹ mí lára, fọwọ́ ṣe gbogbo kí má sọ. Òkè ń ṣe ọmọdé tó yí ẹ̀ ṣé mo mọ̀ ẹ́ pé ìdí ajílẹ̀ kan wà? Ebi tó dẹ̀ ń wò ní òkè ń ṣe ọ̀dẹ. Mo lè kó síṣẹ́ tèmi ò lè ṣe. Àwọn dókítà ló sọ pé kí n má fi ara mi báyìí má fi ṣe wàhálà púpọ̀ kí n má sí i. Bíbẹ̀ ẹ̀kọ́ kí ló ṣe bí èmi náà ti bọ́ sí gbogbo àti wáṣẹ́. Mami mo mọ̀. Ṣé bí nǹkan tí dókítà sọ fún kẹ́ má ṣe wàhálà tó rẹ̀ lèmi náà ṣe ń wà gbọ̀ngàn ṣe láti máa fi tọ́jú yín. Mo ilé yìí sì ń fi èmi. Ẹ̀ṣọ́ ló ti ọmọ ẹ̀gbọ́n mi káwà lóṣùgbò tó ṣiṣẹ́ ilé epo. Ọkọ̀ wo ló fẹ́? Ṣé bí ọ̀gá ilé iṣẹ́ ilé epo yẹn gbọ̀ngàn ló fẹ́? Ṣé táwa ká ń sọ? Ká sọ pé nígbà tó dé ilé iṣẹ́ yìí, mo ṣọ̀ pé ọ̀gá ẹ̀ náà ó fọ́. Ká sọ pé káwọn ọ̀gbára dúró. Ṣòro pé orí ẹ̀ máa gbígbé gbígbé. Ó ti gbé bẹ́ẹ̀. Ó tilẹ̀ fẹ́ tẹ fún lára ẹ̀ sílẹ̀ yẹ kó tẹ̀ ẹ́. Owó ọ̀dẹ̀ lè mọ ẹ dáadáa. Pé wọ́n bàtà lọ pàrọ̀ aṣọ aṣọ tó wọ̀ yóò yá. Ẹni jọ kí ni kò tó try láti ṣe fún mi yẹn mi understand. Irú owó ṣòro ló sẹ́yìn sí mi yẹn answer me ṣé owó lé mi ló sẹ́yìn yẹn sí mi àbí títí ẹ àwọn ẹgbẹ́ tó kù wọ́n sọ 30,000 naira wọn lé ní Monday ìwọ wá ń send 20,000 sí mi ṣé owó mi nìyẹn. Ẹ má bínú kò rí bẹ́ẹ̀ ni kọ́sítọ́mà wà fún mi ní last week owó tó tún wà lọ́wọ́ mi ilé ti bá mọ sí mi get ní apartment. Are you alright at all? Answer me. Ẹ wo ẹ má bínú mo promise láti sọmọ ti next week. Ṣé o wà okay? Are you alright? Ẹ gbà mí kẹ́ ẹ. Kí ló ń sọ fún mi? Kí ló ń láti insinuate? O tóbi tó bóyá tó yìí bó ṣe ní gbogbo packaging o bí owó kí tó máa láti fi sanwó lé 30,000 péré. I'm disappointed in you. Ṣé o ti rọrọ ẹ? Wọ́n ti wá ìnà kí ló tí wọ́n náà ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ń dúró ọlọ́run bíi sísè ẹ má bínú kí ni problem ẹ̀ náà 30,000 ń ṣòwò tó pọ̀ tó ò ní lè rí san náà ọ̀hún tó dẹ̀ mọ̀ pé owó tà ń san yẹn náà kò ṣe pé bóyá big six wọ́n fowó yẹn jẹun wọ́n máa ń maintain ilé náà wọ́n máa fún cleaner lówó wọ́n máa ro oúnjẹ sílẹ̀ wọ́n máa ṣe gbogbo ẹ̀ nínú ẹ̀ náà wọ́n máa yọ fún òkú wọn tó máa fi ṣọ́ọ̀kù wọn lẹ́nu kódà. You carry front you carry back nothing gbogbo ẹ̀ lórí òfin gbogbo wa la be happy weekend ó rọwọ́ san ṣókùtà ti bá ẹni èlò 30K tó rí san ó jẹ́ mọ̀ kọjá sọ ọkọ tó ṣiṣẹ́ fún ọkọ àmọ́ tó ṣẹlẹ̀ kí ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. Big Sis ẹ̀rọ má wò mí má bá a san 10,000 naira tó orí mi yóò sílẹ̀ yé lówó o ṣé ọ̀rẹ́ mi. Darisa ìjọ sọ fún mi so owó tó wà lọ́wọ́ tẹ̀ ó ti tó yẹn pé kó fún ma bá ọ̀rẹ́ ẹ̀ san owó àbí kò sí wàhálà tèmi ni wípé kówó tèmi ti pé ẹ̀ bá san ò bá san sílẹ̀ sí gan sílẹ̀ kò kàn mí tèmi ni wípé kówó mi ti wọlé ní kíákíá sí mú fóònù ẹ̀ ṣe transfer sí láti rówó mi ó ti tán. Kí ló ń bẹ níbẹ̀ tí ó ti bẹ̀ kúrò? Kí ló ń jó àlọ́ tá ò fi jólẹ̀? Báwo ni? Ṣé mi ò jẹ lójú? Láti ẹ̀dín ká. Ìṣe gbogbo fún òye náà rárá lágbára ọlọ́gbogbo nǹkan tẹ bá dáwọ́lé lórí báyìí ó máa yọrí sí rere ní ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run ọba ló lè bá dúpẹ́ fún yín. No. Láì ti kó o. Wọ́n yẹn sáré kówó nìyẹn ni. Wọ́n kì í sáré kówó báyẹn. Sórí ibi tí mo ti rí ẹlẹ́ẹ̀kan yẹn tó ti ń ta pure water yẹn, mo rí pé kò wọ́ ọ̀tẹ̀ kí irú ẹ̀ tó pupa báyìí kó máa ta pure water. O understand? Ìgbà tí wọ́n náà wá explain fún mi pé o need help, mo ready láti help ẹ. Yẹn ò ń ṣe problem. So get. So ọ̀rọ̀ Yorùbá wọ́n náà ó yẹ kó mọ ọ̀rọ̀ Yorùbá la máa tẹ̀lé mi báyìí sìn. Yorùbá ló ní pé gbà fún mórí òun ni gbà fún gbàdà. Tó bá ti ṣe normal pẹ̀lú mi máa tọ́jú ẹ̀.
mo promise ẹ eléyìí kéré o 20,000 yìí kéré o mo lè fún ẹ 100,000 mo lè fún ẹ nǹkan tó bá ti fẹ́ sọ fún mi máa ṣe fún ẹ tó ti understand. Mama, ẹjọ́ sá irun náà máa wò lẹ́ ń sọ. ṣọmọ ìkéré ni ẹ jẹ́ ká wọnú room ká jọ ṣe nǹkan. Ìjọ ìṣàánú mi nílé ṣe irú kan bẹ́ẹ̀ yẹn má fi kan gbà kan lọ́wọ́ mi ẹjọ́ torí ọlọ́mọ nídìí owó ìní. onídìí owó ẹ̀mí jẹ́ Jésù. má lọ òkúta bá lé mi please go jọ kí ni jọ ṣó o ti rẹ́dì ẹ̀kọ́. ẹ̀mí Jésù mi lè ṣe kí n fún ẹ lówó o mọṣẹ́ tí mo ṣe kí n tó róòlù. Please go. Ẹ̀gbọ́n mi. Ó pọ̀. Ìyá mi yẹn gbà. Ẹ̀gbọ́n mi. Kí ló wá fún mi? Mo wà. Ṣé wà? Mo wà òkè jàre. Ṣé àwọn. Màá da ẹ lóhùn jàre. Da lóhùn ara ẹ̀yin ìyá mi. Abẹ́bẹ́ kì í mọ̀. Anyway yín lẹ́ mọ̀. Ẹ wo ẹ jẹ́ kí n ti dá yín lóhùn. Àwọn ń kọjú lọ síbì kan. Ẹ ti dáhùn ọmọ. Ẹgbà ẹ̀gbọ́n mi. Kí ló mú sí bí? Ṣé ẹ̀yin ni ẹ̀ 40,000 naira ló wà mẹ́rin? 40 bíi ti báwo ti mú. Bó ti gbọ́ mi ẹ ti láìkó owó jù ṣá. Ẹ wò ṣe láwọn ọmọ tẹ̀ ń wo yìí. Throughout this week, wọn ò pa owó kankan. Kò sọ́jà ń tà. Ẹ̀yin náà mọ̀ pé àwẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní nàún. Ìbẹ̀rẹ̀ àwẹ̀ báyẹ̀ bí ti máa ń dọ̀ ni. Tó bá wá parí àwẹ̀ gbogbo ẹ̀ máa wá lé kókó ẹ̀ mọ́. Iṣẹ́ máa wọlé lọ́wọ́ kan. Tinú. Yes. Tí wọ́n bá ti tà jẹ́ kán lọ sí Allen Junction. Wọ́n máa tà ń bẹ̀ kán jókòó sí under bridge yẹn. Ẹ jọ ṣé Ọlọ́run lè pa àwọn ọmọ mi ni? Àbáwọn wo lè request sọ káwọn ọmọ mi lọ dúró ní under bridge? Yes now. Ẹ wo pé ìgbàgbé pa ẹ̀ ṣé ẹ tẹ̀ rí kókó kan tí mo wá bá yín sọ kankan ni wípé ẹ jọ bí mo ṣe máa ń wá sí bíbá yín ní gbogbo ìgbà kẹsàn án máa fún yín lówó yẹn mi ò rò pé ó dáa tó o mi ò dé mo rí ìtẹ́fẹ́ insist pé ẹ fẹ́ kí n máa sanwó ìsá àkáǹtì yín tẹ́wọ́n náà pé ẹ fẹ́ lo àkáǹtì yẹn ẹ̀dẹ̀ wá àkáǹtì ẹlòmíì kí n máa bá yín send owó yẹn sí every week yẹn máa better now. Tinú sórí transaction tó wà ní àárín èmi àti èmi ìfẹ́ jẹ́ kí yóò tẹ̀ papọ̀ mọ́ ọ̀rọ̀ báńkì rárá tọ̀ máa mú owó mi wá fún mi in fact tí o bá ní time gan pè mí màá wá bá ẹ ń lé màá wá gbà á dẹ̀ máa fi owó tí mọ́tò sí fún mi má sanwó mi sí bank. Can you imagine? Yes, uncle okay máa wá sílé mi máa wá sílé ẹ so tí máa ti fún yín ní ṣe ẹtì yín tán màá tún máa ń fowó transport wàá fowó mọ́tò sí. ẹ ti like owó jù mi ò understand kí ló dé ẹ máa take it easy okay ìyẹn náà tún máa pay mi díẹ̀ tó bá pè nǹkan tẹ́ fẹ́ nìyẹn kò sí wàhálà ẹ máa wá fún ara yín ẹ wá máa gbà because stress tí mi máa ń go through tí máa ń bọ̀ bí báyìí ó ti máa ń pọ̀ jù mí ò lẹ́mìí ẹ̀ ṣe ti gbọ́ ẹ jẹ́ káwa ètò máa lọ uncle àwa ti fẹ́ máa lọ. Tinú máa ti lọ àwọn ọmọ tó tẹ̀lé yìí àwọn ọmọ yóò bad rárá o honestly ṣòtẹ́rì tó ga yìí lóòótọ́ wọn ò bad ọjà tó dùn báyìí owó ló pa ṣe ráwọn tẹ̀ ń wo yìí àwọn new fish mi nìyẹn. Oh, excuse me kí lorúkọ tiẹ̀ náà. Franca lórúkọ mi. Franca orúkọ yẹn ò bá àdó tí ní wà bó Franca orúkọ yẹn sweet Ọlọ́run. uncle àwọn ọmọ tẹ̀ ń wo yìí ọjà tó dùn lọ́rọ̀ wọn owó báyìí òun ló pa á ẹ wo bí ṣe fẹ́ gbọ́ àwọn ilé òun ṣe ẹrù yín o because àwọn new fish tí mo ṣe gbà lélẹ̀ yìí so bọ́n ṣe wà yẹn àwọn ẹgbẹ́ bàbá yín àwọn náà ni wọn kò ṣẹ̀yìn. àwọn bàbá o ṣé àwọn bàbá Ògúngbè. bàbá Ògúngbè kan àwọn bàbá Oyin Adéjọbí ni ẹ wà alright. jọ̀ọ́ kí lorúkọ tiẹ̀ jàre. Flora. jọ̀ọ́ ṣé mo lè mọ̀ yín dáadáa. owó rè ẹ̀yìn nílẹ̀ ni owó mi ò dẹ̀ wọ́n jù mí kì í charge púpọ̀ 100 kékeré ni. owó kí ni ṣé mo fẹ́ ra lẹ̀ ni láì ra lẹ̀ 100,000. 100,000 péré kẹjẹ nǹkan tó dùn sáyé yín káyé yín sweet bí oyin ẹni iṣẹ́ rẹ ẹ fẹ́ ra lẹ̀ ni 100,000. ẹ jọ̀ọ́ sọ fún mi kí ló wà ń bẹ̀. Tinú 100,000 pọ̀ jọ ìwọ ń kọ́ èlò lówó tiẹ̀ jàre. actually 100k náà ni tọ̀dọ̀ mi but torí kó jẹ́ ẹ̀yìn mo lè gba 70k pẹ̀lú bóyá kúrì náà 70,000. Tinú ó dà pé màá lọ ó dà bẹ́ẹ̀ tí n bá lọ sí stadium 5,000 òun ni owó wọn bẹ̀ máa fi 70,000. bọ́dá tí ti bá yín ẹ jẹ́ kó tó tún kára yín ju kékeré ṣáà lóge babe let's go. wọ́n wà ní stadium bá 5,000. a tún máa rí ní o. ní 70 all right.
ìwà búburú la fi yangàn kiri ilé ayé tá wà ìtì lórí kò dùn. mo need assistant yín ni. èmi àbóhùn. nǹkan náà yín méjèèjì. kí la lè ṣe fún yín. ẹjọ́ ebi ń pa mí ni mi sì jẹun látàárọ̀ ìyá mi náà wà létọ́ pé bí ń pa àwọn ẹjọ́ ní àmọ́ ọ̀tẹ̀bọ̀ rí títí ẹ fi jẹun. actually kò sẹ́ni tó máa gbọ́rùn nǹkan tẹ̀sọ̀ yìí tí ara ò ní tàbọ̀ mi ò ní cash. èmi jẹ́ pé ọ̀rẹ́ cash rárá. ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ àlọ́ ń kọ́ àyè ń burú àlọ́ ń dára sí i. ibo láyé yìí rèé ibo làmọ̀ táyé yìí wà ń lọ àti sọ̀rọ̀ mọ́jú pamọ́ ti pàkọ́. Táwa. Kafila. Táwa. My name is Gold. Kafila. Táwa. Kafila. Mo ti ẹ̀ ní pákéjì rárá nípa ìgbà Kafila. Mo ní Gold lórúkọ mi. Káyé ọmọ ṣe bẹ́ẹ̀ yẹ. Mi ò gẹ́ẹ̀tì kankan o. Má sọ fún mi pé ìwọ làwọn ọ̀rẹ́ mi fẹ́ tọrọ owó fún. Ìwọ ni ìwọ ló fẹ́ tọrọ owó fún. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ló fà á? olówó ló láyé nísẹ̀yìn bó tó ṣe sọ̀rọ̀ àfìgì gbalẹ̀. lẹ́yìn tí mo fẹ́ ṣe mo ò ní choice ọmọ bá ní àtọ̀rọ̀. ó sàn ju màrímà jàgbá lọ. ṣé mo pé àtìpátá ti wọlé mo kàn bẹ̀rẹ̀ sí ní ro gbogbo ọ̀rẹ́ mo kàn ro gbogbo ọ̀rẹ́ like I don't still get it. Táǹwá ọmọ ìyá Táǹwá world wow babes tẹ bá mọ girl yìí nígbà tí mo sọ yìí complex mọ́mí ẹ̀ very big gold ni mọ́mí ẹ̀ ń tà náà. wo Kafila fi gbogbo yẹn sílẹ̀ ìgbà ẹ̀ nìyẹn láti ìgbà tí àwọn olè ti wá sí ṣọ́ọ̀bù mọ́mí níbi tí mọ́mí ti ń ta gold wọ́n ti wá kó gbogbo gold mọ́mí àti ìgbà yẹn báyìí láti kó sí wàhálà mọ́mí ò rí owó láti fi travel láti fi lọ ra ọjà míì àti ìgbà yẹn báyìí ni wàhálà yẹn ti ṣẹlẹ̀ bí fall sick gbogbo owó tí mo ní báyìí láti ná sórí mọ́mí báyìí kò sówó kankan lọ́wọ́ wa mọ́ torí ẹ̀ ni mo ṣe ń ṣe àwọn iṣẹ́ ìdọ̀tí tí mò ń ta pure water tí mò ń tọrọ oúnjẹ tí mò ń tọrọ owó káàkiri ká lè fi jẹun ó ṣèjọ mi. Fine. You don't have to cry. mi ìmọ̀ ẹyọ kankan mi ìmọ̀ fámìlì kankan mi ìmọ̀ bàbá mi àti ìyá mi nìkan ni ṣebí tí má tẹ̀ mọ́ fámìlì kan màá lọ bá wọn kó tọ̀tẹ̀ ṣàánú wa mọ́ mi ìmọ̀ anybody. Rọ́nà nǹkan tó ń try láti sọ fún mi ni pé o ò mọ fámìlì popsi ẹ̀ kankan o ò mọ fámìlì yìí kankan ṣọ́mọ àmọ́ ní ẹ̀yìn. Dákẹ́ irú béèrè òṣèlú ló ń béèrè lọ́wọ́ ẹ̀. No téèyàn bá bí ẹni rẹ̀ ṣe máa dùn. That's bad. Tell her sorry. So sorry. Tell her you are sorry. Story really was so touching. So sorry. 20,000 tí mo dẹ̀gbà nídìí 8 tí mo ta lò ó weekend báyìí. Kí ló lójú ṣàánú? Okay, Àbí ló ń ṣe ṣe kò. Ọ̀rẹ́ mi wá náà. Àwọn mi 20,000 kí ni bá mi lọ ní 20,000. Mo ti àjẹkọ́ ni mo ti fẹ́ correct ẹ̀ forúkọ tó ń pè. Ní pè mí ní Kafila kó mi kò. Kó o lọ ṣe gbọ́dọ̀ mi dúpẹ́ lọ́wọ́ fún mi 20,000. Wait. Hello, 20,000. Okay, just cool down. 20,000 yìí. Ó yẹ kó lè. That's debt. No, kó lè kó ba lè má gbà lọ́wọ́ mi ni. No problem about that. So 20,000 ni kó ṣe lè wà okay fún wa tí mom say fún weekend do you understand? Then ó ṣáà relay. You can see it's a very big house. So aunty tó gbà wá sílé she's not around. Okay. Wọ́n travel lọ sí Abuja. Ọmọdé ni mo yọ pé ọ̀sán ní flight wọn náà.
ọ̀sán mọ́rọ̀ lè máa dé. So o lè wá bí báyìí bóyá alẹ́ Monday or Tuesday, you understand? So tó bá ti dé mo máa bá wọn sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lójú because aláàánú ni wọ́n máa help. ó ṣe inú mi máa dùn tí bá darapọ̀ mọ́ yín. ó ti rí wa ó ti mọ̀ yàn má worry. Kafila sorry good tí n bá wá síbí báyìí iṣẹ́ wo ni màá máa ṣe iṣẹ́ wo lẹ̀ ń ṣe. kí ló sọ fún wo bí báyìí sórí fi gbogbo aláàrùn lọ́ra ẹni fún yẹn filẹ̀ tó bá ti débi ó máa understand iṣẹ́ tá à ń ṣe àti tíwọ́ fún ara ẹ̀ tó máa máa ṣe ok. ẹ ṣe go báyìí táìmù tí wọn náà bá ti kà mọ́ 100k láàárọ̀ lọ́wọ́ more than that. Sure. Bá ṣe dára mọ́ ṣe. Àbó ò ní ṣiṣẹ́. Má ṣiṣẹ́. Kàfílà kan náà. Màámi, ẹ wo, ó yà mí lẹ́nu. Tí ẹ bá rí Kàfílà, ẹ máa ti rí i pé àwọ̀ ọlá wà lára ẹ̀. Màámi, ó tún wá ṣe pabambarì, ó tún gbé mi lọ síbi tó ń gbé. Màámi, mo kí ajẹ́kù kalẹ̀. Tẹ bá rí ilé wọn, owó wà mí tí owó wà màámi. 20,000 naira ló fún mi o. Owó rèé. 20k. 20,000. Ọkọ mi, kí ló dé tó wá bá sọ̀rọ̀? Kó náà fọ̀nà hàn ẹ́. Sórí 20,000 tó kó fún ẹ yìí kì í ṣe kékeré owó o. Ní Nàìjíríà tá a wà yìí, kéèyàn fíyàn ní 20,000 naira. Kó wọlé kó jáde 20,000 láì mọ̀ lára. Màámi ó ti sọ fún mi náà. Ó ní tí mi ò bá mind ipe mo lè wá join àwọn ipe àmọ́ before then bó máa sọ fún ọ̀gá àwọn ipe màá máa gbé lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ kan òun màá kàn wá máa yọjú sí i. Mo fara mọ́ mi ò mind rárá o. Gbogbo ọkọ mi yá ní kíákíá wọlé kẹrù kó máa lọ kó tó lọ change mind ẹ o. Màámi ẹni sòrò Rose làwọn gẹ̀ẹ́sì yìí ń ṣe o. Òun ló jẹ́ Rose. Iṣẹ́ aṣẹ́wó. Aṣẹ́wó ṣaṣẹ́wó ló pè bẹ́ẹ̀ ló dẹ̀ kàrámọ̀ bíi pé èèyàn jalè. Wo sórí èmi àgbà tó ń wò yìí mo ṣoge rí o. Ṣòwárì ní ọjọ́ kan pásítọ̀ church wa ó sọ story kan ó ní ìyàwó wọn ìyẹn mọ́mì church pé ńgbà tó máa kọ́kọ́ rí wọn báyìí pé ilé aṣẹ́wó lọ́wọ́n ti rí wọn bọ́n ṣe rí wọn ilé aṣẹ́wó báyìí wọ́n gan ni wọn báyìí pé kí ni ìyàwó mi lélẹ́yìí bẹ́ẹ̀ ni buhari yà church ń sìn àwọn náà ti gbọ́ lọ́hùn gbọ́ àwọn náà ti ń preach ní church. wọ́n gbogbo jẹ́ sọ fún mi ọ̀nà tó ní kálukú máa fi là báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ṣùgbọ́n ọ̀nà tí ọlọ́run ti pèsè fún wa báyìí passage yẹn báyìí wọ́n jẹ́ ká gba passage yẹn káwa náà ká fi kọ́rọ̀ jọ kí ayé wa kó lè nítumọ̀ káyé tiẹ̀ náà kó yé jìyà báyìí. ẹ̀ẹ́dẹ̀ lẹ́yìn ìgbà náà á dé bẹ̀rẹ̀ new life. wọ́n ń kọ́ aṣẹ́wó sórí o wọ́n ń kọ́ aṣẹ́wó sórí báyìí kò sẹ́ni tó máa rí ẹ̀ńtà tó máa rí pé iṣẹ́ aṣẹ́wó lè ṣe bẹ́ẹ̀ ni àìmọye aṣọ tó yẹ pé wọ́n ṣiṣẹ́ ní báǹkì àìmọye aṣọ tó yẹ pé dókítà ni wọ́n wọ́wọ́wọ́wọ́ jára ẹ o kò ṣe dúró wò ọmọ ìsìn oríṣiríṣi mọ́tò ni gbogbo wọn gùn mọ́tò gbogbo ló ṣe wọ́n ti rí. ìyá táwọn wa kì í ṣàjára mi lẹ́nu kan. má ṣe slow bó jẹ́ rọ́ọ̀sì náà ṣe bá wọn rọ́ọ̀nì ẹ̀ bó jẹ́ slow náà ṣe bá wọn slow ẹ̀. ó ṣe jẹ́ òun ló ti gbọ́ yẹn ò bá pa 1 million naira lọ́sẹ̀ is none of your business tèmi ni wípé kò ti make sure pé o sọ 30,000 naira fún mi ní every Monday owó ilé tó wà nínú ẹ̀ àti commission nítorí pé ṣé gbogbo àwọn ẹgbẹ́ tó kù yìí báwọn náà ṣe máa ń san nìyẹn ṣé wọ́n létà wáyé popsi mi lónìí popsi mi tàdé ń sọ yìí wọ́n sí around mo mọ̀ pé abroad náà gbé so èmi mo wà ní ìkí ẹ̀ inú ilé àti uncle mi kan ara nǹkan tí máa ń fi owó yẹn ṣe ni wípé mo máa fi mẹ́ẹ̀tẹ́ gbogbo inú ilé uncle mi yẹn dẹ̀ lè wọ́n máa ń gba percentage orí ẹ̀ nítorí mi ò fẹ́ kó lọ jábọ́ fún bàbá mi pé mo ń lo ilé wọn ohun iṣẹ́ tá à ń ṣe so tó bá ti ṣe yẹn ó ti tán ò ní problem pẹ̀lú mi feel free mo dẹ̀ aṣọ ẹ̀ pé
wàá pa mọ́dà lówó tí mo sọ rẹ̀ ní every week so láti lè yọ owó yẹn fún mi nínú ẹ̀ kò lè ní rárá fi ọkàn rẹ̀ kò sọ pé it's okay ó ti lè kúnlẹ̀ jù ṣá. It's okay. Thank you very much, ma. You're welcome. Ẹ ṣé gọ́ọ̀lì. Tẹ́ bá gun ẹṣin nínú mi, ẹ lè kó sẹ́yìn. Ṣùgbọ́n pé mo ti sọ fún wọn náà tẹ́lẹ̀. Mo ní àǹtí nice gan. Afúnimáwò bẹ̀ ni wọ́n. Ṣo ti wá rí nsìn. So ìwọ náà kò ṣọmọ jẹ́jẹ́ o. Mo nǹkan tó bá sọ pé àwọn ò fẹ́, mo ní kó bá wọn fẹ́ o. Nǹkan tó bá sọ pé àwọn ò fẹ́, má bá wọn fẹ́ o. Ṣo ti gbọ́? Ẹ̀yin ladies. Thank you so much for accepting my friend. And babe, welcome to the house. Thank you. Sister, ṣé àní ṣe welcome party fún mi? Babe, you dey whine me. Ó yẹ kó mọ̀ pé yẹn certain now. Ṣé a ní new catch kan láàrin wa rí ká má celebrate ẹ̀? I'm a welcome of course. Anyway, tell me wípé ẹjọ́ jókòó ẹjọ́ plan everything ara yín ẹ kàn fún mi ní location àti time ó ti tán. Àǹtí ìbẹ́ni mi ti bá wò usual place wa náà la máa lò náà Graceland la máa lò náà nísàlẹ̀ àké ibẹ̀ la máa ń lò fún anybody tó bá ti join wa ibẹ̀ la máa ti ṣe tòun náà. Ẹjọ́ kò fi jíjẹ ìlú ẹ̀fọ́. No problem. Excuse me. Ṣàgbàfọ̀ ó fẹ́ kaṣọ wálé o. Shout out to my baby with the show me love. With the show me love. Shout out to the bitches with the play me tough. With the play me tough. Say my baby tell me boy you no go fall. Say me no go fall. And your mommy got that all loco. Hold on. So I will leave my baby for nobody. So I just want my baby to come body like that. So I won't leave my baby for nobody. Ọpẹ́ ló yẹ wá lẹ́yọ kọ̀ọ̀kan. Àbí ọpẹ́ ò yẹ yín ni. Ọpẹ́ yẹ mí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ọpẹ́ yẹ mí ní tèmi. Ayé ọ̀la tèmi ti dára. Orí ẹlẹ́gàn ló bàjẹ́ nítorí wípé owó lọmọ ń ṣe. Ó yẹ. Bẹ́ẹ̀ owó ló wá ṣe láàrin. Mo dẹ̀ ń gbàdúrà pẹ̀lú ìdúró àṣelà kò má ṣe. Gẹ́gẹ́ bí àwọn tó wà níbà bó ṣe ṣe àṣelà tó ṣe àṣeyege ìwọ náà ṣe bẹ́ẹ̀ gbàgbà jọ. Mo bí nígbà kó dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n nítorí wípé ọ̀rẹ́ gidi ni kò tó ń wo yìí ohun ẹ̀wá sáré wa láti jẹ́ kó lè ṣe òun rẹ̀. Anyway, once again, ẹ ṣé mo dúpẹ́ o. Inú mi dùn pé mo bára mi láàrin yín. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo dẹ̀ tún fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi pípé òun ló mú mi wá sí ibi báyìí. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n. Ó ṣé mo dúpẹ́ o. Pé ọ̀rẹ́ tó bá gbani nígbà ìṣòro ọ̀rẹ́ àtàtà ni. Kò possible kí n kò máa fún ẹ ní ẹja jẹ every time náà. Mo gbọ́dọ̀ fi ọ̀hún bí wọn náà ṣe máa mú ẹja. Mo gbọ́dọ̀ fi wọ̀n ẹ̀ náà. So má worry, iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe wàá fi lé ọmọ náà. Gẹ́gẹ́ bí PR ẹgbẹ́ yìí, gbogbo ọ̀hún ayẹyẹ tá à ń ṣe látara. Gbogbo ẹ̀ ni mo ti ń jù sórí platform. Ṣé wá rí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹja tuntun yìí? Mo ní láti introduce ẹ̀ sí àwọn tiwa tó wà ní live. Lọ́pọ̀ òyì ẹ live làwà ìṣòpolówó ọjà ẹ̀. Ó yá polówó àwọn ọ̀ṣọ́lá wà bẹ́ẹ̀. Òyì ẹ. I just want my baby to come for like that too. Number one for my playlist. Playlist. Superstar, she be Haley. Baby, you better go. Baby, you better go. My sexy. Shout
Shout out to my baby where they show me love. Where they show me love. Shout out to the bitches where they play me tough. Where they play me tough. Say my baby tell me boy. So no pay celebrate mo a ti nice one. So I don't know pé ó sì nǹkan tí o máa ń ṣe láyé tí ó bá ti sí pé obìnrin wà ńbẹ̀ kò tí lọ dédé obìnrin ni ìyá yìí. Exactly. So ti yé so afẹ́kẹ́ bá wa arrange àwọn ọmọ kan. Understand? Ibẹ̀ lè fi go lè fi dùn go lè fi make sense. Àbí na ẹ jọ̀ọ́ ẹ sọ mo fẹ́ kẹ́ là. Báwo lẹ ṣe fẹ́ kí n kọ́ mi gangan? Ẹ̀gbọ́n irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí? Ní gbogbo ìlú ìbò ṣe tóbi tó yìí ta ni o mọ̀ pé ọ̀ṣọ́mọgbọ́mọgbìn ni number one. Ṣe ẹ jẹ́ kí n wá sọ nǹkan tí a fẹ́ this time around. Ṣe irú àwọn ọmọ tẹ kó fún ìmọ̀ àti ẹ̀ngbà yẹn àwọn ọmọ figure eight ẹ̀ understand irú àwọn ọmọ ta fẹ́ nìyẹn. Then one more thing sir, ṣe rí àwọn ọmọ tẹ fẹ́ fún wa this time around ẹ má jẹ́ kán jẹ́ àwọn ṣàkúṣàkú fresh babes. Àwọn ọmọ chacha tí wọn ò tí lò rí ni o ẹ understand irú àwọn ta fẹ́ di ẹ and I trust you. Àlà gbogbo yín mọ̀ pé one stop shop lọ́dọ̀ ọdún bẹ́ẹ̀. Yes. Mo lè máa fún yín náà tán bí mélòó lẹ fẹ́. Mọ̀ kan ẹ fún wa ní bíi 6 or 7 torí èmi tẹ́ ń wò yìí mo máa ń like to sum. Mo máa ń like ṣe to sum dáadáa. Oṣù àlà máa fún yín ní mẹ́fà tí wọ́n fọwọ́ kàn rí. Fantastic. O ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe. Ẹ jẹ́ kí n sọ fún mi o. Fresh babes lásán o. Fresh babes lásán o. Padà sẹ́yìn. Touch. Máa ń pọ̀ tán ni. Ẹyẹ kan ẹ kàn ṣe àkáàtì. Màá ṣe kí ni ẹ sí. Ṣé báyìí? Ọ̀rọ̀ àyà ṣe bàbá o. Ẹ ṣe bọ̀ wọlé. Ó lọ. Kí ló ṣẹlẹ̀? Idiot ni bọ̀bọ̀ ti bí yẹn o. Owó bẹ̀. Èyí tó kọjú fìlà sẹ́yìn yẹn ni. Èyí kọjú fìlà sẹ́yìn yẹn náà lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe kọjú sẹ́yìn. Ó ṣe wà á. Ṣé bẹ́ẹ̀ mi ni kọ́sítọ́mù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Èmi ni máa ń bá aṣọ wọn náà. Wáyé tẹ́lẹ̀ pé wọn ló wá bá ń ṣe orí ẹ̀rí mi lójú ọmọ ẹ̀ kò tiẹ̀ ṣe bí kórìí mi kò tiẹ̀ kí mi lásán. Ó yá nǹkan tó ń supply ò pay ẹ̀ ni. O láti step up game ẹ̀ gbà bẹ́ẹ̀. Jọ̀wọ́ máa rí wàhálà tiẹ̀ nìyẹn. Jọ̀wọ́ máa bínú jà ọ̀rẹ́ mi. Mi ò mọ iye tán fún ẹ̀. So mọ̀ pé 50-50 la máa ṣe o. Mo ti fi ti gbọ́ eléyìí o. Iye ọmọ tó bá fẹ́ pé mẹ́rin náà fẹ́ jẹ́ mú méjì kú ọ̀nà méjì. But keep quiet, why you dey talk like that? Ṣé wọ́n lọ gbéṣẹ́ fún ni? Ṣé wọ́n rí ẹlẹ́ẹ̀kan tó gbéṣẹ́ fún mi ni? Sọ pé mi náà gbéṣẹ́ fún ọdẹ ti gbéṣẹ́ fún ẹnìyẹn kí ló wà ń bẹ̀ jẹ́ kí n jẹ ló láyé wọ́n gbéṣẹ́ fún ọ̀rẹ́ mi sómi lè jẹ́nu ẹ̀. Mo sọ́ọ̀rì gan-an o lè jẹ́ ní ilé rárá. A ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ìwo ni a pè pàdé ẹ lọ́lẹ̀ o. Kò sí wàhálà kí ló rojú ṣàánú máa rí ọmọ mẹ́fà náà lọ need. So ìwọ supply méjì máa fún wọn mẹ́rin. Àbá wáì ọmọ mẹ́fà náà need mẹ́ta la máa supply ẹ̀ náà. Máa rí má fún wọn ní nǹkan kan mọ́ máa ṣe gbogbo ẹ̀. Èèwọ̀ níjọ ká farabalẹ̀ jà kí ló ṣẹlẹ̀. I don't understand you wọ́n gbéṣẹ́ fún mi mo fún ẹ méjì mi ò tún complain. Àti gbọ́ bọ̀ máa rí tó bá padà pọ̀ sọ́wọ́ tèmi náà jọ mi. Ẹni tajà èèpẹ̀ yóò gbowó òkúta ẹni tajà èèpẹ̀ yóò gbowó. Ṣé ọjọ́ Wednesday ló sọ ni àbí kí ló ṣe ẹ̀ náà? Friday ni mo sọ fún ẹ náà. Friday. Nǹkan tó já mi lára ń bẹ̀ ni pé ọmọ 30 gangan ni mo need. Ṣùgbọ́n mo kó gba àwọn ọmọ ẹ̀ ojú bí 17 lọ àbí nǹkan kan bẹ́ẹ̀ ṣó fún lẹ́dẹ̀kì ọlọ́run. Níyì ìwọ ló sọ̀rọ̀ báyìí a máa ti túnṣẹ́ pín tó bá ń gbọ́ ilé ti kún. Ṣé lóòótọ́? Ṣorí lọ́wọ́ tó ń wò yìí tó bá nídìí ọmọ 50 máa make wọn available fún ẹ. Mo fọ́ o. Yes, trust me. Ṣé pé ilé ti kún sí? Ilé ti kún. In fact, tó bá di next week àwọn ọmọ mi tó ń bọ̀. Ọlọ́run ọba o ti recruit wọn. Mo ti rò wípé bí mo ṣe rí pé lọ́dọ̀ ẹ̀ o máa lọ sọ́dọ̀ Cynthia máa lọ kó àwọn ọmọ tó máa fi pé 30 ni mo ti rò bẹ́ẹ̀ Ọlọ́run. Ìlú máa ń fọ àǹdí mi gan. Kí là ń sọ kí ló ń sọ Cynthia bá wo tó ṣé wàá máa fi àwọn ọmọ Cynthia wé àwọn big girls tẹ́mi níbi báyìí. Ó yàtọ̀ síra wọn ó jìnnà síra wọn gangan. Cynthia olóorun làwọn ọmọ àtọ́ fún ara ẹ̀ wọ́n tó kókó wọn já mẹ́lẹ́tẹ̀ wújọ sọ̀rọ̀ lọ má ti torí àwọn nǹkan tó fẹ́ jẹ
kó lọ fi àwọn ọmọ síríṣà kó lọ fi bá àwọn customers kó gidi tó ní kó fi lọ bá wọn jẹ́ o kí ni túmọ̀ yẹn. tábà aládùn àmọ́ fún bẹ̀ṣẹ̀ bọ̀. ọbẹ̀ tí ò dáa ni ẹja rẹ. nígbà tí mo wà ní kọ́bọ̀tọ̀ ọlọ́run ti ní kílé kún báyìí ọlọ́run ti ní kílé kún inú mi dùn stop shop. kò sí wàhálà tó bá di Friday gbogbo wa rí àwọn ọmọ ẹ̀rọ abá ẹ̀ mo jẹ́rìí ẹ̀ yálà jà. gbàgbé ọlọ́run anyway kí ni kí n fún ẹ kí n fi ṣe lálejò. ṣé kò yí má béèrè mo ń jẹ́ ẹ ni mo ń jẹ́. obìnrin business first. dán bí n bò mọ nǹkan tí mo mu báwo wá trọ́fì tó tutù mẹ́. bí mo ṣe máa mú bí àìní. ok ìwọ àti bí ẹ ṣá mo bọ̀. ilé ayé ta wà tí dorí kodò ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ àlọ́ ń pọ́n ayé ń burú àlọ́ ń dára sí ni. níbo láyé yìí rèé níbo làmọ̀ táyé yìí wà ń lọ. Táwa kí ló ń ṣẹlẹ̀ náà a lè dúró láti ẹ̀kan òde bọ́ta. babe má bínú mo wò pé bóyá mo lè rí jákẹ́ẹ̀tì lọ́dọ̀ ẹ̀ ní kí n lè fi owó ara mi. kò fi cover rẹ̀ àbí bóyá bíi ìjà àbí jẹ́lì bàbá ò gbádùn. ó dàbí pé Táwa tó ṣì ń jẹ́ yẹn ó ṣì ń jẹ́ kó máa wo àwọn ọ̀wà local. jẹ́ ká lọ jọ̀ọ́. nìṣó. Am I next? Do you wanna pull your trigger? Oh my God. Do you wanna make me go down on my knee? Or you wanna pull my family still like this? Oh. And if you're gonna come with me, I'm gonna go die there. Oh no, am I next? Oh no, so am I next? Mr. Popo, take it easy, yeah. Am I next? Mr. Popo, take it easy. Am I next? Am I next? Mama to hustle now, mama to chop, mama to do everything just to buy. Mama to hustle now, mama to work, mama to do everything just to buy. We've been living in the misery. Then I went to the place for this country. They don't get love for the citizen. Their vision 2020 show like when I ain't. Oh no, we got the fear where we see purple. What's in the apple now? Kí ló tó fẹ́ pa fàájì mọ́ mi lára. Ọmọ farabalẹ̀, kí ló ṣẹlẹ̀ náà? Àṣẹ ẹ̀gbọ́n ní ìyẹn kí ló tó fọ́ọ̀kù àwọ̀ bẹ́ẹ̀. Kí ló ṣe wọ́n kí ló ṣe? Wà wọ́n láti dá padà lóhun ta sọ fún wọn. Wọ́n máa dá padà ń bẹ́ẹ̀ náà. Fresh lánìí kan fún wa, àwọn ó dọjà làwọn eléyìí àti lọ àti dé náà. Wà jọ torí ọlọ ṣé nítorí nǹkan tó ṣe pè mí sí lélẹ̀? Why you do like this now? Why you do like this? Like say you be smellos. Wetin dey sup now? Tó le tó yẹn. Èlò jọ torí ọlọ èlò ni ẹ̀gbọ́n ní ìfẹ́ fún ẹ tó ń jẹ́ lójú báyìí. Kò fẹ́ gbà return padà lọ́wọ́. For waiting, see let me tell you something. Sori awo ta wà yìí, awo ló bẹ́ẹ̀ ni o. Àìwọ́ ní gbèrè gan. Àdèmí ẹ̀jọ́ ara mi kúrò kí n máa bọ̀. For Naija, oh no, all these politicians more fools. Am I next? Do you wanna pull your trigger? Oh my God. Do you wanna make me go down on my knee? Or you wanna pull my family still like this? Oh. And if you're gonna come with me, I'm gonna go die there. Oh no, am I next? Oh no, so am I next? Mr. Pop. Yes, join. Wow. How far now? Let's not just say. So over okay, sir. Daring nǹkan. Ṣé ẹ̀rọ tó máa sọ̀rọ̀ Daring? Tó bá ṣe ìbọ̀dá ní ìbọ̀ fún ọmọ olùjà. A ní kó àwọn ọmọ tuntun wá fún wa. Ṣé yẹ kí Daring tún tẹ̀lé wọn? Daring láti jẹṣẹ́ front and back láti mọ gbogbo in and out. Mo ti wọ pálọ̀ ẹ̀wọ̀ rúùmù. A ní catch them young là ń bá ìsọ̀rọ̀ bẹ́ẹ̀. Sí wàhálà ọjọ́ náà ni. Popo, take it easy, yeah. Am I next? Mr. Popo, take it easy. Am I next? Am I next? Mama they pray, Papa they pray. They want the boy go make up. Go to turn forward, don't they give up? Next thing sisters don't kill. We don't wanna die, huh? We don't wanna die, huh? We don't wanna suffer anymore. They won't let our prayers cry no more. Ibẹ̀ tí ó ti bẹ̀ kúrò
kí ló ń jó wa lọ́wọ́ tá ò fi jólẹ̀. Ìwà búburú la fi yangàn kiri. Ilé ayé tá wà yìí ti dorí kodò. Ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ àlọ́ ń pọ́n ayé ń burú àlọ́ ń dára sí ni. Níbo láyé yìí rèé? Níbo làmọ̀ táyé yìí wá ń lọ? Àti sọ̀rọ̀ mọ́jú pamọ́ ti pàkọ́. Ayé yìí ti dorí kodò. Ó ti sanwó. Nísìnyí máa wá ní máa wá ní. Ṣé gbogbo ẹ̀ ló sọ? Gbogbo ẹ̀ pátápátá. I said it. Ṣé máa fi ẹ̀ padà, máa fi ẹ̀ padà. Thank you Lord. Ṣé wàá okay? Mo wà okay bàjẹ́. Mo wà kọjá okay. Tí bómi bá wà lẹ́yìn okay, ibẹ̀ ni mo wà bí mo ṣe wà. O ti fẹ́ fún mi lówó tipẹ́. O ti gbé mi báyìí. For the past 2 months, àwọn ọ̀rẹ́ mi pé mi ṣe bó ti sanwó yìí. Àti ó ti tán gbogbo owó yẹn pátápátá. I'm very very happy. Wo má jẹ́ ká parọ́ ẹsẹ̀ dá o. Sorry, ìwọ gangan ló yẹ kó máa pè ní good luck. Ohun ìdí kò má ti kúrò lọ́dọ̀ mi lé. Wà lọ́dọ̀ mi ní 2 weeks. Extra money nìyẹn o. Extra money. Mi ìmọye tó wà mind tó wà lọ́kùnrin tó fẹ́ béèrè lọ́wọ́ mi multiply by 2. Iye tó wà lọ́kùnrin yẹn kò sọ pé times 2. Iye yẹn gangan ni màá fún ẹ, màá tún fún ẹ jù bẹ́ẹ̀ lọ. So bá ṣe múra àlọ́lé mọ́ supermarket là ń lọ. Anything bá ti fẹ́ ni kò máa mú bẹ́ẹ̀. Ó jẹ́ aṣọ ni o, ó jẹ́ bàtà ni o, fìlà ni o, wíìgì ni o, tó bá ti fẹ́ ni kò máa mú. Ìyẹn ọ̀tọ̀ o. Now tell me, what do you want? Kí ni nǹkan tó fẹ́, anything tó bá fẹ́ sọ fún mi. Tó mọ̀ pé fẹ́ báyìí. Kakọ̀ fi celebrate good news tó ṣe wọlé wáyé. Just tell me anything. Anything tó bá fẹ́. Anything tó bá ti fẹ́, tell me. I want latest phone. Disappointing. Phone ló fẹ́. Latest phone. Ṣé méjì ni ṣé mẹ́ta ni? Màá bá ìgẹ̀tì ẹ̀ léni. Torí kọ̀ọ̀ fún mi, fún ti kéré jù. Èmi. Tell me, kí ni special thing tó mọ̀ pé fẹ́ kí n ṣe fún ẹ? Mi ì tí rántí nǹkan tí nǹkan mi ìdílé ti fẹ́. Ṣé mo gbọ́dọ̀ ṣẹlẹ̀? Ìyẹn lè ṣe I'll surprise you. I'm telling you. Nǹkan tí màá ṣe fún ẹ, wàá lanu báyìí. Wọ́n tún ti dé bọ́ ṣe ń le ọlọ́tẹ̀ special package ni wọ́n need èmi kẹ̀dẹ̀rẹ̀ gbogbo àwọn tó wà lọ́wọ́ mi láti bèrè àṣà náà ni so mo ṣe rò pé kán wá rí òfin ara wọn. Chief ó yẹ kẹ́ fọkàn balẹ̀ kò sí irú nǹkan tẹ́ fẹ́ lọ́dọ̀ mi tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ one stop shop ọ̀dọ̀ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá ti lè dúró bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátápátá ẹ máa rí ẹ ti understand jẹ́ kí n mọ ibi òwò gbọ̀ngàn. Thank you ibi gan tí mo fẹ́ kó o lọ nìyẹn sórí this time around ṣé o mọ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n máa ń dàbí ọmọ ìwé ọ̀dọ́ àwọn ọmọ tó yẹ kó tó bá rí báyìí wà á rò pé wọ́n mọ nǹkan kan ṣùgbọ́n tó bá dojú eré tán ó máa múyàn jó ijó téèyàn ò jó rí ó máa múyàn kọrin tó ò kọ rí. bàbá yìí specification ọmọ mọ́ mi nìyẹn ọmọ mọ́ mi spec you are brilliant very brilliant. ìyẹn ṣe problem ẹ fún mi ní 1 minute. àwọn sọ fún yín. hello Tinu, what's up? Yeah, I'm welcome.
Jọ client picture ọmọ mọ́mí ti like bí oríṣi márùn-ún sí. Mo ní client. Oh yeah. Okay then. Alright, right. Àdìsú àṣà ọmọ tẹ́fẹ́ tí lọ sẹ́dú ló ti bẹ̀rẹ̀ náà mo bó ṣe máa bá dé wọn. Ẹ fọkàn balẹ̀. Ẹ má jẹ́ kí sọ̀rọ̀. In fact, tó bá rí bó ṣe rí, àtúntì bónọ́ọ̀sì. Ayé ti dorí kodò. Sinamá ní Nàìjíríà. Balẹ̀ náà kí ló ṣẹlẹ̀ jọ̀wọ́ ibo lẹ ti rélé. Ọ̀rẹ́ mi. Ẹ gbà mí chacha mà ní kẹ. Ọlọ́run ó ga. Eléyìí pọ̀. Surprise tí mo ní fún yín ò lè. Surprise tó ní fún wa lélẹ̀. Ọlọ́run. Oṣù àbóǹṣàbóyá. Má fọ. Ẹ bọ́ ta o! Ìdáàbò! Ọmọ mi ti já ẹ̀rù ìṣẹ́. Ẹ wòrán táwọn ti gbé ọkọ̀ tí ó ní surprise délé ìfún wa táwọn mọ́tò. Mẹ́ta ló ń pe eléyìí o. Ó yí bẹ́ẹ̀ sùn. Bọ̀ kí ló ṣẹlẹ̀? Ó sì jà wá, báwo ló ṣe bá dé gangan? Ọ̀rẹ́ mi wo àbò wíìkì tí mo lọ léléyìí o. Àbò wíìkì yẹn rèé o. Àbò wíìkì ṣé lẹ́yìn tó kúrò níbi tó lọ tún gba bòmí lọ ni? Mo gba bòmí lọ́dọ̀ David náà mo wà. Omi pé David ló ra mọ́tò ìfún. Ìfún ọkọ David ni o. David ló ra. David ló ra mọ́tò ìfún. Ẹ ṣe o, Dina Adéyẹ. Ọ̀rẹ́ mi sórí rẹ̀, èmi náà sórí rẹ̀. Ó ṣe rọ̀bọ̀ òdúnú náà. Ó ṣe àmọ́bìnrin náà. Ó yẹ kó mọ̀ pé tó ń ra yẹn. Nígbà náà máa ra nìyẹn. Ilé ìpọ̀ o. Ọ̀rẹ́ mi ò lè sí ibi Ọ̀yà kọ́míyá. Ìjọba ti rí ọmọ yìí. Ìjọba ti rí ọmọ yìí. Mo sọ fún ọmọ yìí wá. Ẹni yé ṣàgbàfọ̀ tó fẹ́ ká ṣọ wálé. Ẹ mójútó. Ẹ bá sòdodo ọ̀rọ̀. Oh, so nice. Ṣé mo rí kan bẹ́ẹ̀ ni? Kéèmù bá tẹ̀lé fi lè yàrá máa ṣe cross back lọ báyìí. Mo ti mú ilé. Bá mi wò náà. Dúró náà ṣe sùúrù, kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n lọ ní gbogbo nǹkan tó kọ́ yìí? Ṣé náà gbé ẹni? Kí ló ṣe? Ẹ gbà mí, ìwọ ló ní gbogbo ẹrù yìí. Kí ni tiẹ̀? Ṣé wọ́n ló kó wa wá bí mi? Ṣé torí pé yòókù sọ pé ká ṣe shopping ká mú nǹkan kékeré lókòó tó tó yìí? Kí ló kún ìwà tá a máa wọ bí ó ní ká mú nǹkan tá a bá fẹ́ nǹkan. Kí ló ṣẹlẹ̀? Wọ́n máa ṣe bẹ́ẹ̀ yóò tún òkòrò lélẹ́yìn náà. Ẹ̀pọ̀ tí ló ṣẹlẹ̀. Wọ́n wò gbogbo tọrọ ẹ̀kọ́ wòran. Kí ni bó ṣe ń pariwo ìwé iṣẹ́? Ṣé torí ẹ̀ lè ṣe wọ́n ń pariwo báyìí? Ṣé kí wọ́n sọ pé ká kọ̀ mú nǹkan méjì péré àbí? Ilé ò tí pọ̀ jù náà. Gbogbo nǹkan tó kọ́ nínú bí ta wà yìí. Bí o ti tó náà. Ẹ má fọ́ náà, owó ìwọ ànlẹ̀, ó wà ànlẹ̀ gidi ni. So ẹ kú nǹkan tó bá wọ̀. Ẹ wo ẹ ló ṣe tó bá wọ̀. Ṣé kẹ́mi náà tún ní? Bàtà yìí náà dẹ́ wà ó kí o. Mi bí ẹ̀kẹ́ láìka àwọn bàtà tó ti ẹ̀ wá. Ẹ má fọ́ jàre, ẹ mú nǹkan tó bá wọ̀. Àǹtí, ṣé 41 wà? Ẹni tajà ìpẹ́ yóò gbowó òkúta. Ẹlẹ́dàá mi mo díẹ̀ mú. Mi ò gbọ́dọ̀ jábọ́. Èmi nìkan tán, ọkọ mi. Jọjọjọ kí lorúkọ fóònù ilé náà? Kí lorúkọ ẹ̀? iPhone táwọn alákọ̀wé máa ń lò yẹn. Ọkọ mi ò ṣeun máa dúpẹ́. Olúwa máa bùkún ẹ o, wàá máa ráàánú gbàlagbàrà Ọlọ́run, àwọn ọmọ tẹ náà á dùn ẹnu. O ṣeun ọkọ mi. Ilé pọ̀ o, ó pọ̀. Mami, àdúrà yín ló ń gbà lórí mi. Àdúrà yín gbà lórí mi. Mami,
nígbà tí mo débẹ̀ ó dàbí pé ibẹ̀ gangan lórí mi wà. ṣé rí gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ yín ṣe náà nífẹ̀ẹ́ mi gbogbo àwọn èèyàn ńláńláńláńláńlá nínú ìlú tàwa yìí níṣẹ́ náà ń jà sí mi pé ọmọ yìí làwọn fẹ́ tó fi di wípé àwọn tó wà ní ipò àwọn èèyàn ńláńláńláńlá èmi náà ń wá pé ọmọ yìí làwọn fẹ́ wọ́n ń dùn mí ní sẹ́ ọmọ yìí ní sẹ́. wọ́n ń rọ ìṣẹ́wọ́ kó ẹ jẹ. ìwọ́n mọ̀ kan tí mo wá ṣe báyìí o pé àdúrà yín ló gbà lórí. àdúrà ni àdúrà àánú gbà ni ojoojúmọ́ ni máa ń gbàdúrà pé Ọlọ́run o ibikíbi tí ọmọ mi bá wà o jẹ́ kó máa rà àánú gbà o ibikíbi tó bá wọ̀ bá mi rán láàánú sí o àti wípé ìwà ẹni ọmọ mi ìwà ní ṣọwárí ọkọ mi ṣọwárí ìwà rere tó ń wù yìí tí àwọn èèyàn bí èèyàn tó fi ń nífẹ̀ẹ́ jọ má yí padà o má yí padà ìwà rere ó pè o ó pè gidi gan. mọ́mí mi tí ẹ lè change ìwà mi ìwà tí mò ń wù lọ́nà ni màmá wò lọ fúngbà díẹ̀ náà ni tó ọ̀dà tí má dẹ̀ ti rówó kí n tiẹ̀ fi ṣe iṣẹ́ díẹ̀ tó jẹ́ pé ó ṣe é mú yàn kọ́ láwùjọ àwọn èèyàn ní máa sọ̀sọ́ kùsọ̀ káàkiri. táwọn wa kí ló ń sọ lẹ́nu tí yóò dùn mẹ́ lẹ́nu. yẹn ṣe bí nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀ nìyẹn ṣe bí agreement mi àti iná nìyẹn pé kí n kàn ṣiṣẹ́ díẹ̀ fúngbà díẹ̀. táwọn wa kí ló ń sọ lẹ́nu tí yóò dùn mẹ́ lẹ́nu. ẹ lóòótọ́ mo rántí pé mi mo sọ pé kò ṣe fúngbà díẹ̀ àmọ́ ò tí ì fi iṣẹ́ ìṣe nǹkan kan bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣiṣẹ́ tó ń ṣe wọ́n fi ń kọ́lé wọ́n fi ń ra mọ́tò wọ́n fi ń lọ sílùú òyìnbó wọ́n fi ń gbé ìyàwó gan-an lọ sílùú òyìnbó ewu ló ti wá ṣe ò ṣe ò ní ṣọ́ọ̀bù ò ní kankan stop bíi ti báwo ò lè stop o àkó tẹra mọ́ ni o bẹ́ẹ̀ ni kí ló àwíjà aláìgbé tó sọ pé àwọn kan máa sọ kéèkì nìkan wọ́wọ́wọ́ ẹlẹ́nu ló lẹ́nu ẹ o bẹ́ẹ̀ sì ni ìwọ ọ̀fà lẹ́nu báyìí nǹkan tó bá wọn nǹkan fẹ́ ni wọ́n sọ kò káyé rárá nǹkan máa sọ báyìí kí òkìkí ẹ kó máa tàn káàkiri bẹ́ẹ̀ ni. mo ti gbọ́ wo kó tẹ̀sán ẹ máa wọ̀rí ṣé ti wá ready fún surprise mi báyìí. surprise o ti fún mi surprise mi. surprise da fóònù ò kí n ṣe surprise normal phone lélẹ̀ ẹ̀yin máa wọ̀rí. o ti fún mi surprise mi o fẹ́ fún mi lówó ṣé ó wà ní surprise. ọkọ̀rọ̀ mọ́tò ni. mọ́tò ẹ̀. àwa ó jọ mí lójú o ní agbára Ọlọ́run kò ní já Ọlọ́run ní ṣe ní àṣemọ wàá máa lọrẹ wàá máa bọ̀ ọ̀rẹ́ mi ṣẹ̀rí fábúrò ẹ̀ ládùúrà. ìtọ́ ọkọ̀ tó ra yìí kò ní jẹ́ kó sí ẹ̀ Ọlọ́run wà ní ṣe láṣemọ nǹkan ńláńlá báyìí ló máa gbé ṣe lágbára Ọlọ́run gbogbo àdúrà tá a ti gbọ́ Ọlọ́run á bá wa mú lọ lé àṣẹ. ó yá Ṣàdíà ó yá fún ládùúrà. màá fún ládùúrà o àmọ́ kí n tó fún ládùúrà àǹtí mi eléyìí pọ̀ o. ó pọ̀ Olúwa ṣe o. àmọ́ àǹtí mi jẹ́ ká mi oníkà wá ti gbé wọn tó fún ládùúrà eléyìí. ó pọ̀ o. Ṣàdíà èwo ni ìbéèrè dábì lóhùn mo ní kó ṣàdúà òun béèrè lọ́wọ́ mi a ní kó bó lóríire yọ kóríire náà lè jẹ́ tiẹ̀. ṣàdúrà fún. ṣé mo pọ́ wọn kó mọ̀ dàbí pé ọmọ ẹni ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé àbí tàwa náà kọ́ rè. má jẹ́ kí n change ẹ̀ fún ẹ o ṣòro ọmọ mi pin ni ṣòro pé kò lè ṣoríire ni. ó ti wá ẹ̀ hàn sí mi òun jowú ẹ̀ ni àmọ́ náà jowú ẹ̀ tó bá wá jowú ẹ̀ tó bá jẹ́ pé òjò wẹ̀ ó yá ṣàdúrà. báwo lóhùn ò ní fi wá rẹ̀ pa kò ní jẹ́ kó sí ẹ̀ kò lè ní já ṣe mọ orí àtúbọ̀ sẹ́yìn àbúrò mi ló dé yọ ọkọ̀ yìí pọ̀ àti náà dé. ẹ mójútó kó má bà tẹ́ o torí pé ìgbẹ̀yìn ni yóò dolóògùn àdá o. Àbọ̀rọ̀ la ó sọ fọmọlúwàbí. Ẹ má worry, máa get back sí yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn, ó dáhùn sí. Ta ló ń dájú ta ló ń sá? Èmi àti dátì mi. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ èmi àti ẹ ló ń dẹ̀ bá mi sọ lórí fóònù. Kí ló wá kù? Ọ̀rọ̀ wa ti sún wọn. Ó ti yẹ kó yọjú sáwọn parents mi láti ọjọ́. But won't make any move. Kí ló dé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ṣé bí wo ló sọ pé tí n bá ti tẹ̀lé ẹ délé yín kí
kí n parọ́ irú iṣẹ́ tí mo ṣe ó dẹ̀ ní mi ò lè parọ́. ní ìwọ ọ̀rọ̀ tó ń sọ nígboro ẹni ṣé ojú ò ti ẹni ṣé irú iṣẹ́ yẹn ló fẹ́ lọ sọ fún àwọn parents mi pé òun ṣe pé òun kọ́ ọmọ ṣàṣẹ́wó. nítorí ẹ̀ mo ṣe tí ìyọjú sí wọn náà níjọ́ tí bá tó irú iṣẹ́ tí wọ́n like tí mo dẹ̀ lè sọ fún wọn pé iṣẹ́ tí mo ṣe yẹn màá tẹ̀lé ẹ lọ but for now iṣẹ́ tí mo ṣe yẹn and I'm proud of it. Oníyì ṣé o love mi rárá ni tó bá love mi ó ti yẹ kó amend ṣó ti gbọ́ ó ti yẹ kó amend. tí wọ́n bá love mi ó ti yẹ kó adapt pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe. kí ló dé níbi ẹ̀ ń dàbí láàmú mi ò parọ́ iṣẹ́ take me for who I am. Uncle mi tí ò bá. My uncle. Uncle mi tí ò bad. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú gbogbo ìgbà mi. Ṣé rí bàtí jáde pé mi last time? Wọ́n jẹ́ kó yé mi wípé ọmọ dáadáa ni mí. Nínú kọ́ọ̀lù wọn ẹ̀ mo wá di pé ta ló ń ṣiṣẹ́ yìí? That is lè yí mi tó ìtọ́jú mi pé ọmọ dáadáa ti di kọ́ọ̀lù mi. So definitely iṣẹ́ ọwọ́ yín ló ń dà mí. Ẹ ṣé mo dúpẹ́. Inú ọ̀pọ̀ pẹ́ náà. Ó mọ̀ pé ọmọ tó bá mọwọ́ wẹ̀ ó máa bá gbà jẹun. Yes now at least òun fún mi ní commission mi every week. Why tí mi ṣe ní ṣiṣẹ́? In fact má worry máa tún ṣe gan ju bí tí o rán mi lọ. Next time tí dáàdì bá tún máa pè ẹ́ ń sìn wá rí pé wọ́n tún máa tún yín ẹ̀ dáadáa. I'm telling you. Ẹ ń ṣiṣẹ́ yẹn ju owó tí mo ń fún yín lọ. Mo mí ju commission tí mo ń send sí yín lọ. Oyin wà bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n gidi ní bẹ́ẹ̀ fún àwọn owó tí máa ń gbà lọ́wọ́ yín lọ́wọ́. Arábi tí mo ń lọ sí ilé yìí. Ṣé wọ́n náà ti rí ẹ̀sìn? Uncle, ṣe bí big man lẹ pera yín? Big man kọ́ ni mo pera mi. Big man, I'm a big man to the call. Kí ló mean pé ṣé big man mo pera mi? Ẹ dẹ̀ tún jẹ́ àbúrò sí dádì Dixie's mi. Okay. Tẹ́yìn bá wá jẹ́ uncle gidi, ṣé yẹ kẹ́ máa gba commission lọ́wọ́ big sister wa? No, ìyẹn ní kí n bá sọ. Don't even go there. Ọkùnrin tó ń wò yìí, wọn kì í fi owó báyọ̀ ṣe rárá. Ọkùnrin mi láìpẹ́ owó ju anything lọ. Wọ́n kì í fi owó ṣeré. Bí wọ́n ṣe wà yẹn, wọ́n mọ ojú owó tí wọ́n dàgbà. Kí ló ń sọ yìí? Big sis, mo fẹ́ mú àbá kan wá ni. Mo fi pé ká máa ṣe trade by barter pẹ̀lú uncle kákọ̀ lọ gbèdè ká uncle mọ́ lẹ́ẹ̀kan kọ́ dẹ̀ gbójú nínú owó ọ̀sẹ̀ mẹ́rin. No, mo yọ̀ǹda onídìí ẹ̀ in fact owó mi ni mo wà áfà tínú ò sọ fún ni. Kí wo ló máa gbèdè ká uncle mọ́lé so kó wá ṣe ẹ̀kan kó fi dí owó 4 weeks. Bóyá kó mọ̀ bẹ́ẹ̀ kó kú dún wọn lọ́rùn torí bó ṣe wà yìí wọn ò lè fi ìbáyọ̀ ṣe ráyé láti fi síbẹ̀ yẹn ẹ̀rọ fún wọn lẹ̀ o àwọn ọmọ alábẹ́ bíríkì tó ń kó ó pè wọn jẹ́jẹ́ jọ. ìyẹn pè mí ti mú. lọ́jọ́jọ́ ẹ máa gbé gbòdì lọ owó mi ló wà á kà ní. wá fi ìdí ṣe olùkọ́ ìdí kan àwọn ọmọ bẹ́ẹ̀ máa mú mọ́lẹ̀. àwọn ọmọ oró ọ̀nkú ẹ̀gà. Ẹ ti jọ mẹ́ta ṣe wà lọ́wọ́ ìbí sẹ́ràn wa lẹ́sìn kan máa kó àwọn items ó yà pé mo mojú ìrìn náà. Ẹ̀gbọ́n mi ẹ lè mọ ojú mi ṣẹgbọn ẹ lè mọ ṣẹyìn tẹ ń wo big fish ni kò sínú àwọn ọmọ olóòórùn tẹ ẹ lè mọ tẹ máa ń gbé káàkiri. last time tó wá sílé mi tó wá fún mi ní 40,000 gbà yẹn tàbí jọ wá gíw lórí ọ̀rọ̀ bank ọ̀nà bank ó yẹ kó rántí náà ṣùgbọ́n ọmọ tí mo lé jáde ń jọ yẹn lélẹ̀. o gbọ́. sọ́rí o gbọ́ ṣé o mọ̀ ni. Bísí mo mọ̀ wọ́n gbà yẹn mo mọ̀ wọ́n bákanbákan ṣáàbọ̀ gbà yẹn nìyẹn. So táwọn ni mo rí jọ yẹn. Wow. mo ti di big girl. Omi lè yan o. Èyí tẹ̀ wo ti tó ẹ má wò mọ́ torí pé ẹni tẹ̀ ń wò yìí ó yàtọ̀ sí táwọn àgbà yẹn
big fish nísìn. lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni ẹja ńlá. inú tó wáyé pé mo ti bòrà jẹ ńgbà yẹn kí n ti bò mọ́lẹ̀ ńgbà yẹn wá máa sọ ní sìn pé big fish. so ẹni pé ẹ fẹ́ rí pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ wọ́n yín bó ṣe máa gùn yìí ó máa tọ̀ tó máa gùn pọ̀ rẹ̀. ẹ wo oúnjẹ rẹ̀ yẹ lọ́wọ́ ṣe fàájì yìí. yóò jẹ́ ká má ṣe wá o. àgbàgbé ọmọ ẹni tá a ń ṣe. ọjọ́ yìí lẹ́gbẹ̀ẹ́. ọ̀nà ẹ̀bùrú la mi wà kiri. ẹgbẹ̀rún sàmú ẹgbẹ̀rún sàmú náà lọ́wọ́. àwa ń dojú ti ra wa. a ò fẹ́ dòdò ká tó pọ̀ mi. mo sọ fún ẹ mo ní kò síbi tó fẹ́ sá lọ nínú ayé yìí tí mi ò ní mú ẹ mo jẹ́ kó yé ẹ pé ọjọ́ kan bọ̀ tí ojú èmi àti ẹ tó máa ṣe mẹ́rin tó ti wá ilé mi bóyá wọ́n fẹ́ disappear kó bí mi àbí kó ní kí lè lanu kó wọnú ẹ̀ lọ wàá sọ fún mi ìwọ nígbọ èmi pè ìwọ o refuse láti má gbé kọ́ mi sọ fún mi kí ni kò tó orí lọ́bẹ̀ tó bọ̀ wọ́wọ́ answer mi. Tini lóòótọ́ ni àtijọ́ ṣe díẹ̀ tí ó pọ̀ àmọ́ gẹ́gẹ́ bí onílàákàyè tí èèyàn bá rí pé aburú òun ti pọ̀ ju dáadáa ń lọ àfi kó tètè ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run nítorí ẹ̀ ni mo ṣe ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run bá tó dá mi. Ọlọ́run bá dẹ̀ sọ nínú Al-Qur'an ó ní kúlíyà ayyuhal kafirun la a'budu ma ta'budun wàlá antum abiduna ma a'budu wàlá ana abiduna ma abaditum wàlá antum abiduna ma a'budu. èyí tí mo fẹ́ lòun bẹ́ẹ̀ gangan ni pé lakum dinukum waliyadin. ẹ jẹ́ kí nǹkan titi yín kó jẹ́ titi yín ẹ jẹ́ kí tèmi kó jẹ́ tèmi. láti ìgbà tí mo ti ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba náà ti jẹ́ kí n mọ̀ wípé mi ò tún gbọ́dọ̀ láyé padà sínú ìjókòó ìmọ̀ àbí àfà. bẹ́ẹ̀ni madam mo ti sọ fún yín ó ti di èèyàn Ọlọ́run kò lè bá yín ṣerú ọ̀wọ́n iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. ẹjọ́ àfà èèyàn burúkú yẹn tó ti jà sí mi ilé òun ṣèyàn Ọlọ́run ẹ má yẹ kí n sọ yìí jọ ṣé o jẹ́ kó yé wọn wípé 3.2 million naira owó mi ó wà lọ́wọ́ ẹ̀ tó gbé sá ṣé o jẹ́ kó yé àfà wípé o kó àwọn ọmọ mi jáde o lè gba owó lórí gbogbo pátápátá o lè gbé owó yẹn o gbé sá lọ èmi nìyẹn èkejì ṣé o tún jẹ́ kó yí àwọn àfáà yìí wípé àwọn ọmọ mi mẹ́ta bó bá ní àjọṣepọ̀ tó ṣe wọ́n rádaràda tó ṣe wọ́n yànmàyànmá tó lù wọ́n ní jìbìtì ara tó ṣe tírísàn láwìn láì fún wọn ní kọ́bọ̀ àfà ẹ jọ ṣé ẹ mọ̀ tí wọ́n tírísàn ṣé ẹ mọ̀ tí wọ́n ẹ̀ ok èmi á kílẹ̀ fún ìtumọ̀ ẹ̀ ní wípé ṣé bẹ́ẹ̀ sí àwọn yìí ó bá obìnrin mẹ́ta àwọn ní àjọṣepọ̀ àwọn sì tún ní tó ti yẹn ṣíù nìkan tí mo sọ ọkùnrin ṣe àwọn sì gbé náà lẹ́yìn ìgbà yẹn jọ ṣé o mọ̀ dájú pé ní àwọn ọmọ tí mo sọ ìkan ni wọ́n ní oyún lẹ́yìn ìgbà tí ó ń lóyún tán tí ó bẹ̀rẹ̀ fẹ́ owó ó gbé òkú jẹ láti fi ṣe òun Ọlọ́run ló ní pé kí n wà níjọ yìí bí bẹ́ẹ̀ kọ́ ọmọ ìbá ti jáde láyé èmi ni mo rescue ẹ̀ nínú ìjẹ́kọ́ mi lẹ́kọ̀ọ́ tó túmọ̀ sí pé tí ìgbà sí nílé kò bá ti pààyàn kan náà nìyẹn ẹ̀sùn àwọn máa ga sí àbàkàn sí. Kasali now listen and listen good kò dẹ̀ wo ojú mi dáadáa owó mi tó wà lọ́wọ́ ẹ̀ ó jẹ́ 3.2 million naira tí mi ò bá gbà bí ní ẹ̀mí sórí láti òkè délẹ̀ gbogbo tó wọ pátápátá ni màá sísì lọ́wọ́ ẹ̀ sórí tí wọ́n wá já ẹ sí òòtàn tí afọ ẹ̀ bá wá sọ wípé àwọn fẹ́ dá sí àbá àwọn fẹ́ bẹ̀bẹ̀ sórí bí ọ̀fẹ́ ṣe kútó yìí ni màá ṣe bọ́ wọn láti orí dé ìsàlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ màá tọ́ lé yín sáré múlẹ̀ yìí àwùjọ mi dùn ní kíni sit down. ó ti sọ̀rọ̀ ju tinú ti sọ̀rọ̀ ju. tèmi bá mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ló máa sọ mi ò ní ṣe wá sí fún un ẹni tó wò tó jókòó yìí olórí burúkú ni ajá àwọn àfáàní ìwà tiẹ̀ náà ò dẹ̀ mọ́ olórí burúkú láàrin méjì tí wọ́n máa ń kó bí tiẹ̀ bá ti ní jẹ́ oró tó sọ yìí ti pọ̀ jù gbogbo nǹkan ta sọ nígbà ìfọ̀n A to Z gbogbo ẹ̀ lólórí burúkú ìmọ̀ ló sọ tinú kí n tó kúrò nígbà yìí wá sí 1.5 million fún mi gbọ́ 1.5 million
bí àkókò mẹ́kẹ̀ 2 million kẹ́kẹ́. 2 million tí mo jẹ́ ṣe 1.5 tí bá ti kúrò bí màá pè ẹ́ bí mo máa ṣe balance tó kù máa jẹ́ kó mọ̀ tí mo tó pàtẹ wọ́lá àkọ́kọ́ wọ́lá ọjọ́ tí mo ṣe dáadáa fún ẹ. Èmi náà láti ṣe dáadáa sí ẹ rí mo ti gbé àwọn business ńlá ńlá wa àti ìjọ ṣe díò tó ju 3.2 million lọ. Ẹ̀rọ náà ó fẹ́ kí n bọ̀ ẹ́ láṣẹ. Ó náà bí láti ọjọ́ kò ní kí n àti ìjọba lẹ́yìn ìwọ jẹ́ ká fámọ̀ pé àpárá là ń dá ọkọ̀ máa ń ṣe é títí. Tinú ọmọ mi ó ti yí ẹ Tinú wàá ṣe rí ẹ. Afa wa ṣe é fi orí àwọn stage film rí ẹ wò rí bó ṣe fún yín sí yẹn mo pàfọ́ fún yín ni ọ̀rẹ́ mi tí mo ti wọ́n ní kò sínú ọjọ́ eré mo máa ṣe ọmọ dáadáa ni o. Bó ṣe wà yìí èèyàn ànábì ni Ọlọ́run ó ti ṣe wáàsí fún wa lóríṣiríṣi o kódà láìpẹ́ nítorí ti tẹ̀ gbogbo àwọn náà máa tó kírun. Ó ti yẹ yín àfa gbogbo nǹkan tá à ń ṣe eré láǹṣe òbí ṣe kékeré dé ilé kí ó kẹ lọ sọ nǹkan mi o. Ó ti yé mi lórí irọ́. Wọ́n bí sáré máa mú wọn lọ ẹjọ́ máa bá wọn ṣe jọ mẹ́sàn kò sanwó bá mi tẹ̀lé jẹ́ kàkà jẹ́ kí n kí aláṣẹ tí o bá ti sanwó báyìí ló tẹ̀lé ẹnu géètì o ṣùgbọ́n tí mo sọ ọ̀yà ọmọ yìí ti wá. tẹ̀lé jọ ń ṣe kí ni o sọ sílẹ̀ tó fẹ́ tó máa wọ ọmọ lójú ìwọ ẹni kí ni reason tó fi sanwó mi sọ fún mi mo fẹ́ mọ reason tó fi jẹ́ pé wọ́n nìkan nínú ilé yìí ló máa ń jẹ gbèsè ló fẹ́ sanwó ilé ṣé wọ́n fi ṣí ẹni ṣé wọ́n nìkan ni jọ tí ṣé yóò bá gbé ẹ mọ́ ó ní gbálẹ́ yìí lọ ṣé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní embarrass láàrin àwọn èrò tí mo ní ẹ̀dá síta ìgbẹ́lẹ́ máa balẹ̀ ni kí ló dé ìgbọ́ ìgbọ́ ló máa jẹ́ wọ́n lè ní ló máa jẹ́ wọ́n lọ́wọ́ bí àfi ṣe kí ni problem ẹ̀ náà táwọn ni ọmọ gidi ọmọ alálùbáríkà tó ṣe dá àmì yín bó ṣe wọ́n yẹ kó ń jẹ gbèsè ó ń jẹ gbèsè rárá in fact nígbà mi gan a sọ wípé big things mo fẹ́ kí wọ́n tún wọn sílẹ̀ kí ló ṣe é gbogbo o kò ní body o ní structure o mọ́nà o useless wọ́n yóò bí mi o má yẹ kí n bínú sí ara kí ni wọ́n rọ́bì ṣòṣẹ́ náà bullshit. àgbàgbé rẹ ní ta ó ṣe ọ̀nà ìbúrú la mi wà kiri àwa ń dojú ti ra wa. àti sọ àdúrà òbí tó gbé e sí. lórí kí ni kí ló ṣe tó tó yẹ. kò ń ṣe nìkan náà sọ àdúrà ọ̀rọ̀ tó tóbi báyẹn fún àwa méjèèjì. ó ṣàtìgbé ní tiwa torí pé ibi ayé bá wà dé nìyẹn ayé dorí kodò. òun náà ló mọ ibi tá ti lọ korí bọ̀ tó ti lògùn àwa méjèèjì. wọ́n ní agídí la fi ń rówó san wọ́n ní ìwọ tí ẹ̀ ṣe ń rí san díẹ̀díẹ̀ èmi ò rí san rárá kódà wọ́n ní ká fojú wò láti ọjọ́ tá ti ń jáde ṣé a rí ọkùnrin tó wí lílì fún wa ní nǹkan rí yàtọ̀ sí owó tá a bá jọ conclude sí wo ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yẹn pọ̀ ìgbà tó dé stage kan mo bẹ̀rẹ̀ sí ní máa sunkún ni èyí tó wá sọ tó wá bà gbogbo ẹ̀ jẹ́ wọ́n ní ká wá súnmọ́ tá à ń wá like ká súnmọ́ tá à ń wá ó kọ́ wa níṣẹ́ pé wọn kì í bínú ọmọ ológo bá ní kí n kọ́ ẹnu gbọ́ gbogbo nǹkan tó sọ ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́. àǹtí sọ jáde lẹ́nu wípé kí àwa súnmọ́ tá à ń wá kó kọ́ wa ń ṣe ní tá à ń wá ọmọ àlè ọmọ jàtìjà tó ń múdé lójú mi tó jẹ́ pé ọmọ oníbàárà ni òun ní kémi wá lọ bánis kó wá máa kọ́ mi iṣẹ́ torí pé mi ò mọ iṣẹ́ ṣe mọ́ wọ́n ti lórí wa àbí. àánú táwọn adẹ̀ ń ṣe mi àǹtí kò fẹ́ fi tí wọ́n kó bá tá à ń wá ni kí ni mo ti ẹ̀ ń sọ yìí wọ́n ti kó bá already. ọ̀rẹ́ mi ó jẹ́ fi sílẹ̀ orí olórí ò kì í ṣèyàn orí ẹni ní ìṣe ni. èmi ti gbọ́ ẹ̀rí kò sí wàhálà máa filẹ̀ kò sí wàhálà. Hello, mommy. Àwa ọkọ mi Àjíkẹ́ Àdé. Mommy, ṣé ẹ gbàgbé pé ọ̀la ni birthday mi? Mo mọ̀ wípé ọ̀la lọ́jọ́ kìí ní agbára ọjọ́ wàá ṣe ọkọ̀ tó láyé. Àmín. Gbogbo tó bá fẹ́ báyìí pátápátá ọjọ́ máa ṣe fún mi.
Àmín. Àrídùnnú ló jẹ́ fún mi o. Ní agbára Ọlọ́run mi ò sọ̀rọ̀ mi. Àmín, 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 àmín. Ẹ ṣé gan mọ́ mi, ẹ ṣé gan ma. Àmọ́ bá láàánú pàdé. Mo rí owó tó sẹ́ndì sí mi. Inú mi dùn. Mo ti raṣọ náà. Ọjọ́ Sátọ̀dé tó ń bọ̀ ní ayẹyẹ náà. Mo ń gbádùn fóònù mi. O ṣé ọkọ mi, o ṣé ọkọ mi. Thank you so much. Okay. All right. Take care. Bye. Baby. Babe. Kí ló ṣe ẹ́? Ẹ̀yin tẹ́ ní ìyá láyé. Ẹ mọ iye oore t'Ọlọ́run ń ṣe fún yín rárá. Ṣé tó bá jẹ́ pé ìyá mi Àpèkẹ́ wà láyé? Báwo nínú mi ò bá ṣe dùn? Báwo láyọ̀ mi ò bá ṣe kún? Okay. Ìwọ náà wò ń sìn. Ọ̀la ni birthday. Mọ́mí ẹ ti bẹ̀rẹ̀ sí ní pè é látẹ̀mí. Wọ́n kí ẹ, wọ́n ṣàdúrà fún mi. Ìṣe lórí mi kan ń wú tí gbogbo ara mi ń gbọ̀n. Irú èmi ń sìn. Ṣé tó bá dọjọ́ birthday mi? Ṣé mo máa rí ìyá pé mi? Ṣé mo máa rí ìyá pé mi? Àbí mo máa rí ìyá ṣàdúrà fún mi? Ìwọ ló wò ó tán. Stop now. Mo understand nǹkan tó ń try láti sọ. Take it easy. Ìyá mi, ìyá ẹ̀ náà ni. Ẹni tó ti kú, àdúrà la máa fi máa ràn wọ́n lọ́wọ́. Babe, má sunkún mọ́, please. Ò má rojú, má rojú. Ìyá mi náà ni ìyá ẹ̀. Má rojú, baby. Please, don't cry. Please, come. Please, now. Please, stop. Kí ló jẹ́ ká máa ṣe wa o? Àgbàgbé ọmọ ẹni tá a ń ṣe. Bọ́dàdé, ó ti ń bọ̀. Kí ni kí n ṣe yín lálejò? Àlejò tẹ̀, ó jẹ́ kí yanjú ìtìmọ̀ bá wa náà. Ṣòdì kọ́rọ̀ mi máa lọ dàbí ẹni tó wá béèrè ẹ̀wọ̀ ẹ̀tù. Sítórì tó gòkè, a máa já ẹ̀sìn ẹ̀ létà. Ṣé bí kẹ máa wá ṣe fàájì rárá ni? Ó gbọ́ mi ébí ní mi ṣe fàájì jẹ́ kí kọ́kọ́ yanjú ìtìmọ̀ bá wa náà. Báyìí, ẹ rọra o. Brothers. Ẹ kí jókòó. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú, mo ń bá àwọn kílẹ̀ǹtì sọ̀rọ̀ lórí fóònù. Ìgbà tó sọ fún mi pé ọ̀nkù òun fẹ́ rí mi stature bóyá bíi stature Gbàdolù àbí Jídé kò sọ ọkọ ni mo expect pé mo fẹ́ rí ní ìmọ̀ pé ọmọ gáà tó wà ń gbòòrò báyìí ni. Brotherly, aṣọ ńlá kọ́ léèyàn ńlá. Èmi kò gbé small body ní ẹ́ńjìn yẹn tóbi gan. Bẹ́ẹ̀ mọ̀ pé bàtà ṣe kéré tó yẹn kò ṣeé fi sójú. Bẹ́ẹ̀ ni ata kéré yọ ọdún ni. Bẹ́ẹ̀ ṣe wò mí yìí nínú gbogbo family wa mo níwèrè gan. Dáńgbáná wà lórí mi. Tẹ́ bá gbọ́ wọn bí anybody. Tí bá ń bọ̀ wọ́n máa ń gbọ̀n ni. Wàláì, ṣẹ̀rí bàbá tiẹ̀ gan tó jẹ́ sójà. Bí wọ́n ṣe níwèrè tó torí pé ìbọn ti bà wọ́n ní pàkọ́ lójú ogun rí. Tí oṣù wọn bá ti létí kí ni ẹ̀ bá gún wọn tó bá gbóhùn mi pé adé ń bọ̀ lásán. Wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń sẹ̀ǹtì máa mọ́kàn ni. Ara wọn máa ń balẹ̀ gan ni. Wọ́n bí aláya anybody tó fẹ́ jọṣẹ́. Kẹ̀rì máa wo mo ṣe níwèrè mi tó. Èmi ò mu sìgá o. Èmi ò fagbó o. Mi ò dẹ̀ mọtí. Ẹ̀jẹ̀ ló wà bímọ ni. National talent ni wèrè tèmi. Ìrìnà tí wọ́n ń pè mí ládàá òràn ó pọ̀ yẹ́yẹ́. Ó nice, mo gbọ́ yín dáadáa. Èmi àti ní nǹkan kan nǹkan wọ̀nà. Bẹ́ẹ̀ni, èmi gan ní ìdílé wa, èmi lọ bẹ̀rù jù. Wọ́n bí alájà ẹni bọ̀dì. Wọ́n bẹ̀rù mi gan. Ó kàn jẹ́ pé èmi máa mú gbó. Èmi ń mu sìgá, mo ń mọtí, Colorado, loud, mo ń mu squishes, gbogbo nǹkan ni mo ń mu. Dáńgbàna tèmi tí wàá ní ṣókò lórí. Ṣé mo pé tí yóò ní ṣókò? Yẹléwé, ẹ lè mọ yẹléwé. Yẹléwé àjẹ́ ni wọ́n. Wọ́n gbẹ́yẹ lọ́wọ́ ìyá wọn ni. Ó dẹ̀ dá mi lójú báwọn náà máa fún ọmọ lẹ́yẹ ni. Tí bá ń bọ̀ bá yẹléwé máa ń jápa ni. Bí yẹléwé ṣe burú tó, yẹléwé fọmọ mẹ́ta, ọmọ ìyá ọmọ bàbá mẹ́ta lọ́jọ́ kan náà nítorí pé wọn ò kí yẹléwé. Lọ́jọ́ kan. Báyìí ìgbọ́ ṣùgbọ́n tí yẹléwé bá mọ̀ pé mi ni mò ń bọ̀. Wọ́n máa jápa ni. Wọ́n bẹ̀rù mi gan nídìí wa.
ìbọn gangan ni o èmi fọ́ sára gan ni omi ò tí bàárù yìí pàdé rí o èèyàn tó ń bọ̀ tí yí àjẹ́ ń sáwọ́ nulẹ̀. àjẹ́ máa jápa ọ̀bí já ẹ̀. wàhálà ìgbọ̀ngàn lé ẹ̀kọ́ máa pè ní OPGG ó pọ̀ gangan. èmi ló ń pè ní OPF ó pọ̀ fa. ó pọ̀ fa respect mo bọ̀ fún yín wàhálà òrọ́kọ̀ fẹ́ o. inú mi dùn láti mọ̀ yín inú mi dùn láti mọ̀ yín ẹ wo kí ni mo lè ṣe fún yín àná mi àtàkà. mo bá dùn bí tẹ́ sọ̀rọ̀ dé yẹn ṣẹ́ni bí tẹ́ mọ́rọ̀ dé yẹn gangan bẹ̀rẹ̀ mi ti fẹ́ bẹ̀rẹ̀ ẹni ìkìlẹ̀ lè ṣe fún mi àná yín àtàtà ọ̀rọ̀ àná yẹn gangan ni mo fẹ́ sọ. ẹ pè mí lánàá yìí nítorí tókè àbúrò mi lẹ ṣe pè mí lánàá kí ló wá fà á gangan láti gbàtẹ́yìn àti ẹ̀tìjọ́ ń ṣe wọléwọ̀de tẹ̀ tí ń fẹ́ra tẹ́kàn tí ẹ wò pé kẹ́ wá visit family house ẹ̀ kẹ́ wá wo bí tó ti ń jáde wá gangan bóyá ọmọ rẹ ni àbí ọmọ pa òbí ọ̀sán bọ́ yẹn gangan lèmi kan wá rò pé òkè wọ́n tó kẹ́ òun jáde òun wọlé kó má lọ gbóyún wá tókè bá lóun ò lọ bá mọ̀mọ́ kí mọ̀mọ́ kan lọ ṣe kí ni kó lọ bókè ó yẹ wá mú mi lọ sọ́dẹ̀ tó ń fẹ́ yẹn gangan tí mi mọ̀ pé OPF ni. ó pọ̀ fà wàhálà ẹ ṣe ibi tí wàá jáde ó yẹ kó jẹ́ yìí náà ni pé ìgbà tí mi ò ti wá yẹn kò yá ni nítorí pé mo lè fẹ́ tó kẹ́lẹ́ ní Wednesday kó dẹ̀ di Thursday kí n gbé jáde pé mi ò fẹ́ mọ́ njọ́ kan one day day. ó pọ̀ fa lóòótọ́ o kí ló kò yé mi gangan. ẹ̀gbọ́n mi ó lè lú bọ́mọ jẹ́ náà mi ò dẹ̀ kí n jalè bẹ́ẹ̀ ṣé ń wò mí yìí iṣẹ́ ọwọ́ mi ni mo ń ṣe and I'm proud of my job kí tó kéde máa wò pé ó ní lájẹ́ mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn òun ò láìkí iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ kí ìyàwó yóò bá ti láìkí iṣẹ́ tẹ̀ ń ṣe kí lọ dúkù kò rẹ́dì láti fẹ́ yín nìyẹn. ṣé wọ́n di tó kẹ́ni. gbọ́ kí ló ṣẹlẹ̀ tó fi sọ pé ó bá mu dákọ̀ sọ́ọ̀sì ó lóun ò jalè òun ò ṣiṣẹ́ òun kò ṣe pé òun jalè kí ló wá dé tó fi sọ pé ó support iṣẹ́ tó ṣe. ẹ ṣe òbọ̀dádé iṣẹ́ ìdọ̀tí àti ìtìjú pátápátá gbà ní níyì ń ṣe kí èèyàn wó ṣùṣù kó ní iṣẹ́ kó máa kó obìnrin ṣe aṣẹ́wó lòun yàn láàyò iṣẹ́ pimp mi ò gbà. brother mi ẹ rí i pé bóyá ká àyọkà ẹ̀mẹ́ bí wọ́n kọ́ fún ṣé bóyá rí gangan nìyẹn. bó ṣe rí ni iṣẹ́ tẹ̀lé ṣe nìyẹn and I'm proud of it iṣẹ́ tí mo ṣe nìyẹn. wọ́n simply means pé bẹ́ẹ̀ wà yìí ẹ̀ láwọn ọmọ tó pọ̀ lọ́wọ́ tẹ̀ ń gbé wọlé gbé jáde. mi ní parọ́ fún yín omi ní fíbu one stop shop ló ń pè mí ọ̀rọ̀ bọ̀ lẹ́pa ọmọ mọ́ mi èyí tó ń mú from everything àwọn ọmọ tuntun ń ṣe àwọn gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ èmi báyìí. ọwọ́ ìyá mi wọ́n wà pẹ̀lú ẹ̀ wàhálà aláyé ńlá ni ẹ̀ honestly eléyìí túmọ̀ sí pé wọ́n náà wọ́n ní mi àti ẹ máa gba nọ́mbà yẹn a máa ní business àti máa ṣe papọ̀ nìyẹn. ẹ wà lórí ọwọ́ yẹn. wàhálà mo wà nú ẹ̀ gan jù mo ń bọ̀ wá bá wọn ayé ẹ̀ tí wọ́n kọ́ bàjẹ́ bí mo ṣe ń wọ yẹn náà o bẹ́ẹ̀ ni tí máa yẹ pé ayé ẹ̀ bàjẹ́ tọ́lọ́fẹ́ máa fi gbogbo local life yẹn jọ èmi wà street mo wà ń gbòòrò ayé mo mọ bó ṣe ń lọ́gàn ìwọ wá lọ sọ pé iṣẹ́ alálùbáríkà gbọ́ iṣẹ́ tó kọ́ ẹ ṣe yẹn ó dùn gbọ́ létí ṣebí nǹkan tó ṣe sọ ni tó bá jáde mi ṣe ni tí bá sọjẹ́ tí mo ṣe fún ẹ̀gbọ́n wa jápa ni. ẹ má tẹ̀ wulẹ̀ sọ tó bá lọ bí nǹkan mi ẹ má sọ. ṣó gbádùn ṣá anyway àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ brọ́dà mi àtijọ́ wà nìyẹn. mo fọ́ fún yín o. nǹkan fọ́ fún yín gangan ṣe mọ tí mo fẹ́ kẹ́ ṣe ń sìn ẹ̀yẹ kan wá sí family house ẹ wá gba date ọjọ́ wedding tó bá dẹ̀ náà ò mú date lẹ̀ ẹ̀yẹ mú date wá gangan tó ti yẹ yín ọjọ́ tó bá ti fẹ́ bóyá máa jẹ́ gangan nìyẹn ẹ wá lè máa bọ̀ kí bàbá ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé òun ní loud lórí jẹ́mẹ̀kí mo sọ tẹ́lẹ̀ pé ìbọn ti bà nípa pọ̀ tó wọ́n ti ṣe sójà rí tó bá ń pariwo tó ń ṣe bí Mr. Jet ẹ má fọ́ ọ ariwo lásán ni o ó dàbí ariwo báńgà ni bóyá pọ̀ létí yẹn tó kò tariwo bullet tó ti yẹ yín ẹ̀yẹ má fọ́ rárá ẹ kàn wá mú kẹ́ máa mú lọ ó ti di ìyàwó sàrà nìyẹn. bọ́dádé. màá já sí ọ̀rọ̀ lójú ọkọ ẹ sí. ẹ fílẹ̀ ihò ẹ ò jẹ́ tuntun sí mi iṣẹ́ bọ̀ mo máa ń rí ní gbogbo ìgbà ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ mi àti ṣe wà lórí ọwọ́ kan náà máa fún méjì lọ́fẹ̀ẹ́ láì gbowó. méjì lọ́fẹ̀ẹ́ láì gbowó. ó bà aláyé mi tẹ̀ síbẹ̀ wọ́n láì tẹ̀ síbẹ̀. ọmọ o ti ilé tó bá ń gbọ́ ilé eré ní kò tóbi sí wọ́n ti rí ilé eré wọ́n ti ẹ̀ nìyẹn. ọ̀nà ẹ̀bùrú la mi wà kiri àwa ń dojú tira wa a ò fẹ́ dojú ká tó mọ̀ àwọn agbára kò ṣiṣẹ́ ó ṣàti pé ní tiwa torí pé ibi ayé wa ṣe lè àṣìbí ọ̀la adẹnikẹ́yìn bá wa ṣe nǹkan ẹtú pẹ́. ẹ má bí sí náà ni mo ṣe o. ẹ wo ṣéèkì ẹ kó náà yìí. ẹ ṣàgbélẹ̀ jíjẹ náà láti wọ́n bá tọ̀ ẹ mọ̀ kó ní ọ̀ṣà ẹ má lọ ká jọ ẹ má
ayé ti dorí kodò. tó máa fi mú sọ́kà yìí láti òkè ni má jẹ́ kó fún apá fẹ́ ṣe ẹni tẹ́lẹ̀ náà ṣe òkú sọ̀rọ̀ ìjà pé tó bá ti jẹ́ kó mọ̀ ó ti tán o. kí ló ń bẹ níbẹ̀ tí ó ti bẹ̀ kúrò kí ló ń jó àlọ́wọ́ tá ò fi kúrò ìwà búburú la fi yan gàn kiri ilé ayé táwa yìí ti dòrí. bébí dìde jọ dìde. Baby. 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 Yeah! Baby. 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 Yeah! Kí ló ṣẹlẹ̀? Baby, ọ̀nà ẹ̀bùrú la mi wá kiri àwa ń dojú ti ra wa. lọ́jọ́ birthday kí la fẹ́ pè é yìí o kọ́ ló máa ṣàánú wa lọ́wọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yìí o. Tinú kí wàá nìkan tí a máa ṣe báyìí. ìtì ẹ̀yẹ mi rárá ọkùnrin tí bá ló yé mi bàbá irọ́ ni mo pa nǹkan tí mo ti ẹ̀rú ọ̀sìn ni pé mo nídìí àgbàlagbà kan tó lè bá mi tẹ̀lé wọn tó bá ń gbókúta àwọn àlọ́ sílé sódà tó bá débẹ̀ á lè bá mi túfọ̀ fún ìyá ẹ̀ ṣé mo kọ́ ọmọ kéékèèké ò ní lè sọ ìyẹn ní mi tẹ mọ̀ kó ti fẹ́ ṣe àmọ́ òsì tí mo ti wá rí yìí bẹ̀rù wá wò pé èmi àti náà la close jù wá wò pé bí àkẹjọ kẹ́yìn bá mi tẹ̀lé wọn lọ sọ́dọ̀ ọ̀la ẹ̀ tẹ́ bá débẹ̀ kẹ́yìn bá mi túfọ̀ fún wọn ó sì mi tẹ mọ̀ kó ti fẹ́ ṣe ẹjọ́ ìtura náà kún mi. nílé àwọn táwọn wá sínú mi lè lọ o níbi tí ọmọ kékeré ṣẹ̀kù ó fẹ́ kí wọ́n faṣọ mi yá ń bẹ̀ ni. kò lè tó yẹn o kò lè tó yẹn ẹyin tó bá dẹ̀ tẹ̀ wá di kàráǹgídá wàá jẹ́ ìpè ọlọ́pàá kó bá mi tẹ̀lé ń lọ for security purpose àbí báwo. ọlọ́pàá ẹ kí ló dé tí ìwọ fúnra rẹ̀ ò fẹ́ lọ. tèmi má ti bá mi mo kú yìí ṣé látìgbà tí incident ti ṣẹlẹ̀ báyìí tí popsi ti gbọ́ lamẹ́ríkà náà ti pè mí pé kí n lọ report ara mi ní police station kọ́ndẹ̀ detain mi síbẹ̀. ọ̀dà mi in fact tó bá rí nǹkan tí wọ́n ti fi ojú mi rí wọ́n ti pè mí ní orí fóònù wọ́n sọ yàkàyàkà ọ̀rọ̀ sí mi yes in fact mo ní ìdá ti pa fóònù mi gan ni mi lè gbé kọ̀ wọn mọ́ up till now. Tawa kò wá tán bí kò wá tán bí kò wá tán bí kò wá tán bí ojú ọ̀dẹ́dá ọ̀kẹ́rẹ́ lórí ìrókò ìgídá ẹyẹ ti fò lọ
kí ni ìṣòro ilé ayé rẹ ṣé owó jíjẹ tó wà lára ẹ láti kékeré kò fi ẹ lẹ̀ owó tó ń jẹ títí táyé òfin nítumọ̀ kí ló ṣe gan-an ṣé wọ́n sọ ẹlọmọ lọ kí kọ́kọ́ pàpà ni. àǹtí mi ṣe tí wọ́n máa jọ owó ọwọ́ ẹni màmá jẹ́ mi ìlẹ̀ jọ. ó jókòó ẹ̀ ní nítorí lọ́jọ́ kìíní ẹ̀ lọ́ngbà tó gbé mọ́tò wá nulẹ̀ ṣe ló ń bínú ẹ̀ tó bọ́ mi sílẹ̀ kí ló ṣẹlẹ̀ ojoojúmọ́ ọ̀rọ̀ ọmọ mi ló máa ń sọ lójoojúmọ́ tó bá délé mi láàárọ̀ ọmọ mo dọ̀tún lọ kí ló dé fi ilé jẹ́ kó ja iye orí ẹ̀ jẹ́ kó ṣe ṣe bí egun oníhòòhò yóò dáa. jẹ́ kó ní ìhòòhò kò kọ́ ẹ ṣàrà ẹni bó ṣe ọ̀nà lára tó fi rí ìhòòhò ni nǹkan tó jẹ́ kó fi lé sí nǹkan tó bá wù ní kó wọ̀ nǹkan tó àwọn ọmọ ìsìn wọ̀ ló bá wọn wọ̀ ṣé fẹ́ kó máa múra bí eégún bíi tiẹ̀ dábì lóhùn. àǹtí mi kọ́kọ́ mọ ìwọ ò dáa. nǹkan tó in fact Ṣadé ò mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ni torí ọ̀rọ̀ tó ń sọ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ló bá yín sọ kò mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ni. ó dáa èmi akúkú sọ àti pẹ́sẹ́ ṣẹ́rí kí ló sọ̀rọ̀ ẹni tó dùbọ̀ ilẹ̀ gbọ́gbọ́ ẹni sọ̀hún ló kẹ́ ẹ sọ̀rọ̀ bẹ̀ nílẹ̀. àǹtí sẹ́yìn tó bá tún rí nǹkan tó fi hàn mí ṣé yóò bí ti yín ẹ lè tọ́ sí i ọjọ́ nǹkan mo wálé yín wọ́n sọ fọmọ yín ṣe báwọn kọ́kọ́ mi kọ́kọ́ yín ẹ lè tí rí kankan. tó bá délé náà gbogbo àlọ́ máa bá gbogbo àlọ́ máa bá. ògo ló máa délé ẹ tí rí kankan torí ọmọ mi ò tí bẹ̀rẹ̀ sí ní fòrò ṣe báyìí kó máa ṣáàbù kò tí ì ṣí ṣọ́ọ̀bù kò tí oríire tó tẹ̀ ti ṣe gan kò tí ì tó bó bá tiẹ̀ ṣe ọmọ ọmọ kò báyìí ni. ọkùnkè. Sista Biola. ọkùnkè. ọjọ́ mẹ́ta. lọ́kọ̀ pẹ̀lú. ṣé ìgbà ilẹ̀ ń gbé yìí. bí ni mò ń gbé kí ni wọ́n ṣe ládùúgbò wa. mo ń wá wo woman kan bíbá yìí wọ́n ránṣẹ́ kò dé bíbá yìí wọ́n mi tàn wá. ìyá tàn wá ibi ni ìyá tàn wá ṣé tí wàá gbàgbé tàn wá ni tàn wá tí mo bí sílé tẹ́ tí ń ṣe dry cleaning lọ́jọ́ yẹn Adégòkè. tàn wá kan náà. ṣòro yín sí mi ni àbúwá fún mi surprise ni kò yé surprise ni. torí ọ̀rọ̀ ẹ̀ ni mo ṣe wá sí ìbáyìí madam àwọn àbúrò mi kan ló jọ ń gbélé so wọ́n wá ní misunderstanding wọ́n jà bákanbákan in fact wọ́n ẹnìkan kú nu wọn ṣá. ẹni tajà èèpẹ̀ yóò gbowó òkúta ẹni tajà èèpẹ̀ yóò gbowó òkúta owó lọmọ ṣe owó ibi ni owó tọmọ ṣe owó ìparun ni kò sóhun tá ń jẹ lẹ́nu tí kò ní tán o ilé tá a fi tọmọ yóò kọ́lékọ́lé kò bá kọ́lé sórí àpáta o kọ́lékọ́lé kò bá kọ́lé sórí àpáta o torí lẹ́tà kọ́ sórí iyanrìn ìdí ni yóò kò wá tán bí kò wá tán bí kò wá tán bí kò wá tán bí ojú ọ̀dẹ́dẹ́ ọ̀kẹ́rẹ́ borí ìrókò ìgídá ẹyẹ tí fò lọ ẹni tó tajà ẹgbẹ́ yóò gbà òkúta àlójú ọ̀dẹ́dá ọ̀kẹ́rẹ́ borí ìrókò ìgídá ẹyẹ tí fò lọ. Ikú tẹ yé mi kò bá yìí kúrò náà. Wọ́n náà ṣàmùkọ́ tí mo fẹ́ ọ̀rọ̀ ti dájú. Ètò náà mo fẹ́ tilé pa nítorí pé táwọn akú sí bíbá yìí. Ọmọ mẹ́kúnnù kò rí bí wọ́n sí. Olódò láyé ní sẹ́yìn. Ó tó ṣe sọ̀rọ̀ má fi kí balẹ̀ nù. Èyí ló jẹ́ ká má ṣe wá. Here is not the right place to explain. But mo kàn máa sọ eléyìí nígbà tí investigation lọ lọ́wọ́ lórí ikú tán wa. Bọ̀bọ́ tí arrest àdìsọ́lá ìkó sọ fún wọn pé òun bá wọn get oògùn tí àwọn méjèèjì fi sínú drink tán wa kó tó di pé àwọn méjèèjì fún lọ́rùn pa. Àbúrò mi mo pamọ́ yìí. Iṣẹ́ ìṣù ni o, àti pé kò ṣe nìkan kan ló mú suggestion ẹ̀ mọ́ wá pé ìpínlẹ̀ ní ẹ̀ gbogbo ire wa ló ti kó lọ tán pé ká wá.
wish you long life and prosperity. Oníṣàn pọ̀ rẹ̀ mi. Ẹni máa bad gan. As in today is your day now, ṣé you know? I'm so happy today. So where's my birthday gift? This is for you. This is not for me. I'm going to be my own. Okay, mom, babe, what did they do you now? Today is your day. Do anyhow, do shakara now. Kí ló ṣẹlẹ̀? O ibele light ni. Wọ́n tẹ̀mí máa ń gbé máa ń ju eléyìí lọ bọ̀ torí pé mo mọ̀ pé ìwọ àṣẹ ni ẹni tó jẹ́ kó bá ẹ light right. Kàn ra gbé nǹkan sára náà. Kí ló ṣe ẹ́? Jàre. Ó ti bẹ̀rẹ̀ o. Ṣé o mọ ọkọ tó fọ́ ni? Mo ní surprise tó jàǹpíà fún ẹ lẹ́ni. Kéèké ń bọ̀ oríṣiríṣi ń bọ̀. Really? Mi rọrẹ o ṣe gan. Ọmọ mi púpọ̀. Mo ní mo púpọ̀. Bẹ́ẹ̀ni mélòó ló wà bẹ́ẹ̀? Ó jẹ́ díẹ̀ náà kò sí lára. How for you, darling? Lẹ́ni. Wọ́n máa gbà. Ṣé wọ́n mọ ọkọ tó fọ́ mi? Ọ̀rẹ́ mi kọ́. Kí ni? Mú díẹ̀ sí náà. Kí ló mélòó ló mú òmu kankan nù ti ní yìí? Kí ni ìta wákọ̀wákọ̀? Ó gbọ́dọ̀ tà bí ọ̀nà náà ṣe ń pè ní kò yẹ ginger your swagger. Ó ti tó díẹ̀ náà tó nù kò ní. Ṣé ọ̀rẹ́ mi lọ́rẹ̀ oṣù? Ṣé mi lọ́rẹ̀ ọ̀rẹ́ oṣù? What are friends for? Today is your day. Do anyhow. Kiriko. What's that? A lè lọ club lẹ́ni o. A ní láti club gan lẹ́ni yìí. A máa dance ya. A máa lọ. Ìgbọ́ nǹkan. Ìgbọ́ ló ṣe fẹ́ ṣe náà. Ọ̀rẹ́ mi, a gbọ́dọ̀ dance ya lẹ́nu. Báwo ló ṣe ṣe kí ló ṣe? Bóyá kò mú díẹ̀ sí kò lè fi. Èmi wo sọ́ọ̀bà tó ti dúró dọjọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ ó ti pẹ́ gan lẹ́ni ìpẹ̀lẹ́. Sùn kò fún ni sùn bíi ti báwo. Lẹ́ni ọjọ́ bí ẹ̀ babe. Babe. Ọ̀nà ìbúlá mi wà kiri. Àwa ń dojú ti ra wa. A ò fẹ́ dòdò ká tó pọn mi. Àwa ohun àgbàlagbà ṣiṣẹ́. Kí ló ń. Tí wọ́n bá ní kí gbogbo àwọn abiyamọ kó máa jáde, ṣe lẹ́tọ̀ọ́ àti jáde ṣá. Yóò fi ilẹ̀ gbígbà kankan. Bọ̀ ẹ́ ń wò wá níwọ̀n báyìí wá ṣe ń bàjẹ́ lọ. Wèrè ló lè wo wèrè, àgbà ló lè wo àgbà. Kémi da gúgúrú sínú agbádá àtọ̀dọ́ yín kí n tẹ́lẹ̀ sí ìdè kí n máa yẹn lọ. Níbi tí n bá yẹn dé, ẹ̀yin ká mọ̀ pé èèyàn yẹn yín. Ṣé ló ń dábí hàn yín yẹn? Òótọ́ ọ̀rọ̀ dàbí ìsọkúsọ lásán ni. Ọ̀bọ tèmi gan làágùn irun ara ẹ̀ mi ò jẹ́. Mi ò lọ sẹ́ni other place o. Mi ò lè wá jẹ́ kí ẹnì kankan wá lo advantage àìrọ́mọ bí wa kó wá fi wọlé sí mi lára. Kí ni mo ṣe fún ẹ tó fi like mi rárá? You stole my love from me. You took my joy. Ìwà tí wà tí ọ̀rẹ́ ẹ̀ wù kò tọ̀nà. Your friend is cheating on me with you and I decided to cheat on her with her. Mi ò fẹ́ mọ nǹkan tí wà tí ẹ̀jọ́ ṣe. All I know is that you came in between us and you separated us. Bí o ṣe ní pariwo, wọ́n nínú ní sùúrù kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Òde ń rọjú òde ṣe kí ló ṣẹlẹ̀? Nítorí ṣe mú ṣàlàyé fún ẹ ní òde ń rọjú mọ́ bí. Ọmọ kékeré tó ṣẹlẹ̀ lọ yẹn, ẹ̀gbọ́n ẹ̀, ìgbà wo ló máa jáde? Madigewa just smack the go so now. Pedophile ni ẹni. Ọmọ ọ̀dà èjì ni náà. Àwọn tí ó wà lọ́la ìtàn náà ń lẹ̀ sọ̀mọ́ òun ìyá rẹ̀ tó báyìí o. Ṣé ọlọ́kadà ló jẹ́ kẹ́ máa banújẹ́ tó báyìí? Ayé ẹ̀ ti bàjẹ́ lé. Ẹ ń bọ̀ ẹni kémi gbalẹ̀ ta kí fún yàn àbí kémi gba envelope kí fún yàn. Ẹ ṣe pé nọ́mbẹ̀. Ó fẹ́ surprise ẹ̀ ni surprise lásán ni. Ẹ lọ surprise ẹ̀ lé wọn. Nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ tí oyún fi ń jábọ́ lára ẹ̀ ni kò sọ fún mi. Dùn mí nínú. Corporate Pictures, Seriki movie,
ọ̀gá àgbà níbi ká ṣe sinimá títún tàtún gbé jáde lèyí o. Hashtag ọjọ́ ìbí mi lákọlé rẹ̀ olóyin ládùn ó fàkọyọ ẹ̀ tètè lọ́ra ti yín o. fẹ́ fi ìyàwó mi lọ mo fẹ́ sọ̀tọ̀ sí ìyàwó mi. sinimá ti tún March 3rd ọjọ́ ìbí mi. Bámi gbàgbé ọjọ́ ńlá tó ń ti ṣẹlẹ̀ abàmì tó gbé ọkàn sókè róróró. Gbogbo bá ti dé tó ládé kò sí ìsinmi mọ́. Ilé ọlá níyọnu lóòótọ́ mo gbà. Kábà mọ̀ sáré ọmọ àgbàdua ni. Ẹgbọ́n báwo la ṣe fẹ́ kí tẹ́lẹ̀ ọbẹ̀ tí ò ní rú pa ní. Kélédù àmọ́ sí ìbànújẹ́ pẹ̀kún orí fún wa ni o. Gbogbo March 3rd lọ́dọọdún lọ́jọ́ ìbí. Ọjọ́ tó mú ìfura lọ́wọ́. Ẹ̀wí fẹ́ni tó lẹ́bọ̀ lẹ́rù kó má sàsùn para. Rome ta wáyé mo fẹ́ kí ẹ bá mi fi ọgbọ́n kẹ́ lu ọgbọ́n kẹ́ fi gbé wa jáde kúrò níbẹ̀ ẹ̀yin lè máa mọ nǹkan tẹ́ ẹ máa sọ wípé ó ṣẹlẹ̀ sí inú rúùmù yẹn tẹ́ máa fi gbé wa lọ sí rúùmù mi. sinimá titun March 3rd ọjọ́ ìbí mi another blockbuster tó gbóná girigiri tó dá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ yàtọ̀ written produced and directed by Túndé Ṣóbáyọ̀ Sìró Jagunmọ́lú director Lẹ́kan Ọlátúnjí ló package ẹ̀ starring Ọdúnládé Adékọ́lá Túndé Ṣóbáyọ̀ Sìró Pétì Abálógun Lẹ́kan Ọlátúnjí Yọlá Adékúnlé Káyọ̀dé Akíndínà Mr Paragon Juliet Jàtó Haruna Animaṣahun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun March 3rd ọjọ́ ìbí mi March 3rd ọjọ́ ìbí mi you can't afford to miss it grab your copy now. bẹ́ẹ̀ níbẹ̀ tí ó ti bẹ̀ kúrò kí ló ń jó àlọ́wọ́ tá ò fi jólẹ̀ ìwà búburú la fi yangàn kiri ilé ayé tá wà yìí ti dórí kodò ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ àlọ́ ń pọ́n ayé ń burú àlọ́ ń dára sí ni níbo láyé yìí rèé níbo làmọ̀ táyé yìí wà ń lọ àti sọ̀rọ̀ mọ́jú pamọ́ ti pàkọ́ ayé yìí ti dorí kodò.